fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. Ayé àìní gbọ́dọ̀ àṣẹ. Àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. Ayé àìní gbọ́dọ̀ àṣẹ. Olóńkòrò ń yọ nígbàlẹ̀, ipò ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀, tẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. Ọmọge lẹ́bùlù nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. Ọmọge lẹ́bùlù nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. Èmi mi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. Èmi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. Olóńkòrò ń yọ nígbàlẹ̀, èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀, tẹ̀ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. Rose. Àbórí ẹ̀ dàrú. Ṣọ́ọ̀rì mi nílẹ̀ sí ìkó tó lọ gbẹ́ lómi. Lárọ̀dọ̀ ojú olóṣì. Wo jẹ́ sọ fún ẹ Rose, ayé gbé kan la wà. Bí mo ṣe gbé Jọkẹ́ lé ní tó bá dọ̀la, màá gbé wọ náà. Ṣùgbọ́n fi ẹ lẹ̀. Wèrè má jẹ́ kára ta ẹ ṣáà mọ̀ pé kọ́sítọ́mà mi. Kọ́sítọ́mà ẹ̀ nìkan. Àlọ́ ti gbó. Resign. Pose. Ọ̀rẹ́ ti lè gbóná. Jọ́wọ́ jẹ́jẹ́jẹ́. Gara rẹ̀. Lara baby. How are you? Not bad. So what? What? Oh, you go. Oh shit. What happened now? Yeah. What's your name? Charlie. Yes. I'm not too bad. Hey girls. Mbolo ndi de. Kí ló happen? Mbolo la. Kí ló dé? Sọ mi tó ń lọ fún. Tí mò ń lọ. Tí mò ń bá jáde lọ pa ni. Ma bi mi. Customer ina bori eléyìí òkú. Ma á fi sọ̀rọ̀ lọ. Ní sùúrù. Ashawo no dey fight o. Make na take am easy now. Mr. Man, eti ẹ di mi. Kí ló dé náà? Ṣé mo mọ eré ni? Àbúdó ṣìlìlì. Ó tún mọ̀ mi mọ́. Jọjọ jẹ́ báyìí parí ìjà. Ṣé wọ́n sọ pé wọ́n ń jà bí ni? Something nice. Ọmọ wọ kájọ. Ìwọ ṣe padà ṣe bí customer iṣẹ́ lọ ní kókó lílọ. Olùsí aṣẹ́wó. Mo ní kó fún mi lóòrùn. Màá fún ẹ ní sùúrù. Àbáṣe ní ẹni jẹ́ wà lórí. Ló sílẹ̀ náà, ó fẹ́ ìbára sílẹ̀ náà, kí ló dé? Orí ẹ̀ ó dẹ̀ fílẹ̀ náà ní bọ́lá bíṣì yìí. Lọ́wọ́ já lọ náà, ó lè kó rẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní mi kò tí kò kọ́ mi pẹ̀ mí bóyá níṣò. Tẹ̀mí sílé wọ̀ báyìí. Ọwọ́ jẹ́ mi bá mi mú. Jẹ́ lówó náà. Màá ṣòtọ́ ọmọdán fún ẹ̀ sìn. Owó tó jẹ́ mi kò fún mi. Lára bọ̀ rẹ̀ sọ̀rọ̀. Jọjọ ẹjọ́ sẹ́sà rẹ̀ jọ. Ó embarrass me. Ó dẹ̀ fílẹ̀ náà. Àbí kí ni problem ẹ̀ sí? Ó dẹ̀ fílẹ̀. Níṣò padà. Níṣò jẹ́ Oníṣẹ́ pépà jẹ̀ náà. Ó ń bọ̀rọ̀ yín jà. aṣẹ́wó ẹ̀ ti ń jà ilé ẹ̀ lè tààrí. Oh, my dear, how are you? Mo miss ẹ ṣá. Wọ́n wà lókè. Thank you. Ẹ kò fàájì. Hello, ìyàlẹ́ ẹ pẹ̀lẹ́. Máa ń fẹ́ mú o. Máa ń bẹ you. Báwo ni nǹkan? Ẹ káwọ̀ dájú. I'm in Tosan. How was your trip? Well, fine, my brother. Ẹ kú fàájì náà. But èwo lẹ ń celebrate o? Nothing. I can relax now. Ó dà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí mi gùnkè kí n ṣọ́ra. Kí n tiẹ̀ fọ gbèrúkọ express kó lọ. I'll join later. Oh, better. Oh, better. Ẹ wò
tọkọ tìyàwó lóde yẹn tínú ìyàwó ẹ̀dùn tó bọ́lẹ̀ tó lọ́mọ tó ń ṣò love síra wọn bó jẹ́ ìlànà ní kàmúdá ní báyìí wọn ò pọ́n dẹ̀gún lù yín lára ni àti pàápàá inú ẹ̀wù ká tó lè jókòó ti yẹn rẹ̀ gan agídí ni ó mà sú èmi o. obìnrin bá mi gbé drink mi wàhálà wà o. Bàmà. Mo ráwọn èèyàn tí wọ́n rìn lọ tí wọ́n rìn bọ̀ báwo ló ṣe jẹ́. kí ẹ lọ nílò kí ẹ lọ níbọ̀. ọ̀nà náà bí àti máa mẹ́rin nìyẹn kí a máa lọ kí a máa bọ̀ bí ìlẹ̀kẹ̀ ọjà níbi eré. ohun tí mo sọ fún yẹn àní mo ráwọn fine girls fún bí pápápá báwo ló ṣe jẹ́. ẹ̀yìn àdàbí elébòdò rẹ ni kí ọ̀tẹ̀ máa ṣe nìyẹn a kàn kó ọkùnrin dé bàní. ìjọba fẹ́ lọ adọ́wọ́ sí bẹ́ẹ̀ ni. ṣé wọn ò wọ́jú. ẹ̀wẹ́ wọn ní eléwé jẹwé ni o. eléwé jẹwé ni tiwọn. kó ní bàtẹ̀mọ̀ náà ní ọkọ̀ olórí bí àpòjẹ́ bá ti wú tó náà ló sí ara rìkwẹ́sì fún wọn bá fẹ́ orí oríṣiríṣi ni ẹ̀ka ìpàdé bẹ́ẹ̀ Hey boys. mo jẹ́rìí ẹ̀. Orí ti sí elébòlò kan. Sisi elébòlò. Oríṣiríṣi elébòlò kan. Sisi elébòlò. Ẹ sáré wá wo elébòlò yìí o. Sisi elébòlò. Odò ní tìkẹ́tìkẹ́. Wàmọ́ tìpẹ́tìpẹ́. níbo tí gbogbo wa nígbàgbọ́ pé Oǹdó ló ti ń ṣiṣẹ́ àṣé aṣẹ́wó ló wá ń ṣe bíbá ẹ̀. Gbenga. Ewu, dédé ṣe ń wò mí yìí, mo ṣe ṣiṣẹ́ lóńdó. Mo kàn ra ń gbàtà mi bíbá style ni. Ọlọ́run. Tó ń dùn láàárọ̀. ó tiẹ̀ dàbẹ̀ ó dàbẹ̀ ṣe ẹ́ ń sìn sórí èmi àti senior brother ẹ lájọ wá gbé nǹkan mi náà kàn ní kí n sáré wá gbọ́n tán ni sórí màá wá lọ pé wá ń sìn wàá wá explain better fún. bóyá o lè understand it better ṣé ẹ́ ń sìn. Ewu ẹjọ́ nítorí ẹjọ́. Aláṣẹ́wó onínàbìrè o. Sisi elébòlò. Ọ̀rẹ́ ni lẹ́rù kọrí sígbó. Sisi elébòlò. Bàbá ni wọ́n rọ̀ bá orí dá. Sisi elébòlò. Oríṣiríṣi elébòlò kan. Mo fún mi ìṣòwò jẹ́ǹtì. sórí kì í ṣe pé mi ní sọ fẹ́ gbọ́n ẹ̀ kì í dẹ̀ ṣe pé torí pé ó fún mi lówó àmọ́ torí pé ó ti ṣèlérí fún mi kó ò ní ṣe mọ́. Ọlọ́run látẹ̀lé ìjọba ìbí ṣe wà mí ṣe mọ́ kò sì jáwọ́. Ọlọ́run aṣẹ́mọ̀ rè. ò ní ṣe mọ́. Ọlọ́run stop ẹ kò dáa kì í ṣe pé torí pé ó fún mi lówó ọmọ kan wípé kò dáa ni ọmọ olúwàbí ògbónú máa ṣe kí ẹ sìn o ti promise mi. Ọlọ́run ẹ wá ìmọ̀ Gbenga mo mọ̀ yín dáadáa. Èyí tó pẹ́ àṣẹ ẹ̀ láṣìírí ẹnu yín ò bọ̀ ẹlẹ́nu fókìfókì ni mo mọ̀ pé ẹ máa sọ. Mi ò tún ní ṣe mọ́. ọmọ tó ń ṣe àti ríra pẹ́ ló fà mo ti change. wọ́n ti pa odindi èèyàn lójú mi rí tí mi ò sọ ń sìn àwọn ti change. Aláṣẹ́wó onínàbìrè o. Sisi elébòlò. Ọ̀rẹ́ ni lẹ́rù kọrí sígbó. Sisi elébòlò. Bàbá ni wọ́n rọ̀ bá orí dá. Sisi elébòlò. Oríṣiríṣi elébòlò kan. Sisi elébòlò. Oríṣiríṣi elébòlò kan. Sisi elébòlò. Oríṣiríṣi elébòlò kan. Gbenga, kí ló ṣe ẹ́? àbọ̀mọ̀ orí wọlé ní kó wà fún ẹni. Owó ojú wa lójú rí o. A sọ fún ẹ̀kú máa lọ. ìwọ ń fìfì pé ajá tèmi àbí. Ẹni àbáta káfíńrà tùpà, ó lóun ẹni àjìtàn lọ́rùn. tó bá wọn tí mo rí nílé yẹn ni ìwọ gan ẹkún ni ìwọ máa bú sí ṣé mi ṣe sọ̀rọ̀ kan níbi àyàkọ́ bí onígàngàn ẹkún ni ìwọ máa bú sí. kí ni tèmi àjọ ń ṣòwò kan náà ni ó ti bá fi ọkùnrin sẹ́kún. ara ẹ gan ara ẹ ní só ti rùn. nígbà tí máa lọ sìn tí mo máa dókè tí máa ní pé kí n gbọ́mọ wọlé kí n gbọ́n tí mo ní gbọ̀n ló di àbúrò ẹ ni mo bá tó ń ṣe aṣẹ́wó lókè ìyẹn ló mímí sọ̀rùn kọ́ bí àkọ́bí onígàngàn gbà tí mo dé. àbúrò mi báwo jọkẹ́ tó jábúrò mi obìnrin kò sí ń lu yín sìn. ìdè lábúrò mi obìnrin lẹ́yìn ẹ̀ kábàṣọ́ kó bí ò lórí. Kò sí mi. sórí mo yẹn sọ ẹ kó mọ̀ pé mo wọn tí mo sọ. Ṣé ìṣèpọ̀ ti rọ stout sínú ọtí fún abọ́ ti rọ nǹkan míì síbẹ̀ fún ẹ? ọ̀rẹ́ tá à ń ṣe yóò tọ̀rọ̀ ọdún mélòó ọ̀rẹ́ tí ò ń ṣe ọ̀rọ̀ ọdún 10 ọdún 15 tá a ti ń babọ̀ jọkẹ́ tí wọ́n pọ́n lé ọwọ́ tèmi ni ó dàgbà sí wo mọ̀lẹ́bí yín ó ti wéèsì. tó bá jẹ́ òótọ́ kò bá ọ̀rọ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá yẹ pé irọ́ náà ló ń pa ọ̀rọ̀ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́
òun sọ fún mi sìn pé Jọkẹ́ wà lókè òun ṣàṣàrò tì. àná ọ̀nà wà lókè. aláṣẹwó onínàbìrè o. Tinú. báwo ni káàárọ̀ pẹ̀lẹ́ mo rò pé ó ti rẹ́dì ni pé kí wọ́n sọ fún ẹ pé ká tètè mọ̀ lọ parí iṣẹ́ yẹn. ní Ìbàdàn bíi lónìí by all means ká lè kọrí sẹ́kọ̀ọ́ ṣó ti yẹ mo ṣáà mọ̀ pé tító ìwé kì í sìn tá a ti kúrò lẹ́kọ̀ọ́. ẹ̀rọ yẹn jẹ́ ká máa lọ. ṣe jáde. ó ga ọ. Bàbá tó sì kàn mú ọkùnrin máa burú o ládùúrú nǹkan tí ìyàwó ọkọkùnrin yìí ṣe fún bàbá tó sì gbọ́ ọmọge wá lábẹ́ ń bí ó dà ó burú. ṣé kò sí. mo rí ọkọ yín nìbàdàn pẹ̀lú obìnrin kan ọmọ náà dúdú ó lára báyìí ó ní ròmúròmú. ok secretary ni. secretary ni sẹ. secretary ni obìnrin yẹn tó lọ́mọ ọkọ ẹ̀ tó wà mọ́ tó ń gbọ̀n sọ́tún tó ń gbọ̀n sósì secretary èmi ò ní gbarú ẹ̀ o. dádì tó sìn. bàbá kàfíńà wọn secretary lọ́mọ àwọn pẹ̀lú tinú. ṣé ẹ bó ṣe wà yẹn ayé wọn ti bàjẹ́ tó wá délé ni. ìyá tó sì jọ má yẹ ká yé wọn bàjẹ́ dákun mo fọlọ́run bẹ̀ jọjọ nítorí Ọlọ́run má sọ pé mi ni mo sọ fún ẹ o jọ Ọlọ́run ò ní bá tiẹ̀ jẹ́ ẹni problem Ọlọ́run ò ṣe wo jẹ́ n tètè sáré wá máa lọ. ìyá tó jọ bá mi gbá ìsọ̀tà nù ilé. níná ẹ tètè máa lọ kò sí ná. ó dáa máa ríra má bínú. ẹni aníṣẹ́ ìbàdàn ọ̀la ṣèkótó ọ̀sẹ̀ kan la máa lò. ilé yìí ti bẹ̀rẹ̀ sí ń gbóná báyìí. mọ́mí ẹ kú lẹ́wà. mọ́mí kí ló dé. kò ní dáa fún ẹ. tí mo fi ṣe kí ni mo bí ẹ tí mo fi ṣe ọ̀rọ̀ fún mi. sọ́ọ́rí ló lẹ́mi ò ṣe nínú lẹ́mi ò ṣe lẹ́mi ò lè gbà. tí wọ́n kọ́kọ́ mi láti kí ni mo sọ́ọ́rí mi ṣe sọ́ọ́rí mi ṣe wà yìí. tí bàbá mi bẹ̀rẹ̀ pẹ̀lú yín sọ́ọ́rí ọ́fíìsì ẹ̀yẹ lásán gan. ilé ayé àkọ́kọ́ tún yẹ lórí ibùkún ìjọba. kí n lọ lọ́dẹ kí n lọ lọ́dẹ àgbàyà kí n lọ lọ́dẹ oníṣàkóso oníṣàkóso àgbàyà kí ni ṣé ìgbà tó wẹ̀ wọ́n mú tẹ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ èèyàn mẹ́ta bàbá náà nílé. wọ́n mi tó sìn. bẹ́ẹ̀ ló fún wa ìtọ́ sí ẹ̀wọ̀n kí ló dé. ìwọ àgbàyà oníṣàkóso aṣẹ́wó ẹ̀yà mọ́mí blessing ṣọ́yọ̀ wọ̀nyí. mísà ni ó ní sùúrù. kí ló dé. èmi náà ti dáhùn ẹ̀rọ mi ni mo ti dáhùn dáì tó sì náà ti bẹ̀rẹ̀. ẹ ṣe tó bá ti láwọn lọ sí ẹni Ìbàdàn ọ̀làṣẹ́kótó aṣọ orí burúkú náà ṣe kiri aṣọ bẹ̀rẹ̀ wọn èmi náà ti bẹ̀rẹ̀ sí kó tèmi. ẹni sùúrù mọ́mí tó sìn. ṣé dádì tó sìn ló sọ fún yín páwọn fẹ́ sẹ́kítírì àwọn. òun á sọ bẹ́ẹ̀ fún mi kò tó bẹ́ẹ̀ ṣebí mọ́mí kẹ́ni tọ́lọ̀ máa bá fi re fún ni tọ́lọ̀ máa tún gbèsè ayé ẹ̀ ṣe. mọ́mí kẹ́mi. àwọn náà ni ṣé yẹ yín sí òun ló bọ̀ láti Ìbàdàn ó ní bóun ṣe rí wọn yẹn tó ń lọ́mọ́ra wọn ti kọ̀ lẹ́nu ọ̀nà òtẹ́ẹ̀lì àwọn méjèèjì yẹn olórí púpọ̀ ọmọ yẹn tó máa nílò ẹgbẹ́ mọ̀ fún ẹ̀jẹ̀ á bí ilé tèmi ò gbá wèrè o. ìyá kẹ́mi wo lẹ ló sọ̀rọ̀ fún un. ta ló máa ṣe ìbí ìyá kẹ́mi tó tajà tó gbélé kejì ni. táà ń rajà lọ́wọ́. àwọn ayé ìyá kẹ́mi ẹni sùn. ló wá sọ fún ẹ orí èmi àti sẹ́kítírì mi. dádì tó sìn ẹ̀yin náà fẹ́ máa ṣiṣẹ́ obìnrin ẹni sùn ẹ jókòó. ẹ̀rọ bí ṣe wọ́n ilé ìwé ìwé ọ̀pọ̀ 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 máa ń lu ẹ̀ pa ẹ̀mí mo sọ bẹ́ẹ̀ ilé tèmi ò gbọ́ mi àkókò ni. mọ́mí tó sìn mo màmá ṣàlàyé fún yín wípé sùúrù máa dà ìyá kẹ́mi ló wá sọ̀rọ̀ fún ẹ ló ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ìyá kẹ́mi ló wá sọ̀rọ̀ fún yín lẹ fẹ́ dalé ara yín rú yìí o ṣé bí ìyá kẹ́mi kan náà ló wá bẹ́mi náà jọ kan. tẹ̀lé mi ká lọ síbi kan máa bọ̀. ibo là ń lọ máa ṣàmọ̀ bí tẹ fẹ́ mú mi lọ. ó dáa kó mama blessing wọ́n ní kójú má rí bi
wọ́n ní gbogbo ara lóògùn ẹ̀. inú mi dùn ọkọ ẹ̀ ni mo rí ní hòtẹ́ẹ̀lì. In fact mo ti rò pé bóyá ìwọ ni o ni mo yọ kẹ́lẹ́ ẹ ǹlẹ́ o màmá ọmọge ni mo rí o. wá tí mo wò tí mo tẹjú mọ́ ló di pé kì í ṣe wò ni mo ṣe ní kó ya tẹ̀lé mi sìn kó má di pé mo sọ fún ẹ wá ní ẹ̀hẹ́n obìnrin yìí ó ti tún dé olófòófó kó wá fojú ara ẹ rí tẹ̀lé mi. wọ́n mi kẹ́ mi kì í ṣọkọ mi lẹ rí kì í ṣọkọ mi lẹ rí sẹ́ẹ̀. Ọlọ́run ọba ń gbọ́ ọkọ ẹni mo rí sẹ́ẹ̀. bó tiẹ̀ dẹ̀ wá jóun náà lẹ ti rí bójú òun lẹ rí pẹ̀lú obìnrin lóòótọ́ pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. ẹ jẹ́ kó máa ṣe tó bá wùn ún ṣebí níta lọ́hùn ni kò ṣáà lè gbọ́bìnrin wá ká mi mọ́lé ẹ wo ẹ jẹ́ kó máa ṣe tó bá wùn ṣé ti lọ́jà. a ní mo lọ́jà. mo sì ń jáde sí tó ti bá ń darí bọ̀ máa yà ń ṣọ́ọ̀fù yín ẹ ṣe. kò burú. jẹ́mi ti ṣe báyìí. ẹ ti ṣe inú bí o. tí jọ ọkọ mi fọkọ jọ má bínú ọlọ́run fìyà jẹ. dáàdì tó sìn tèmi ọjọ́ ẹ̀ lè náà mo ti gbọ́. ìwọ ṣìkọ ti bí yẹn náà ṣìkọ yẹn náà má gbàgbé owó ti bí o. Daddy, Mommy. ọkọ mi. kújọ mẹ́ta pẹ̀lẹ́. Bàbá àtọmọ. pẹ̀lẹ́ ojú tó rí ẹgbó láti jọ yìí. Ṣẹ́gun ó rábùrú ẹ̀. Ṣẹ́gun wọ́kọ́ ni bàbá ẹ̀ ń bá wí ni ó rábùrú ẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀ ń jà ni Àjọkẹ́ ó rẹ́gbọ́n ẹ̀. Mọ́mì inú ń bí mi. báwo ni Jọkẹ́ ṣe máa láìjọ ọjọ́ ẹ̀ kò kọ lẹ́tà bẹ́ẹ̀ ni kò rányàn ó dẹ̀ dé ń sìn ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní dìmọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní wà mọ́ orí ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní wú. ọmọ ẹni ò lè burú títí ká fi fẹ́ kùn pàjẹ́. ẹ má bínú. ẹ̀yin náà mọ̀ pé mi ì ṣọmọ bẹ́ẹ̀ mi ì tí ì settle down ni. ó dáa jẹ́ ká padà sí èyí táwọn. Uncle Fẹ́mi ṣé ẹ gbàgbé promise tẹ́ ṣe fún wa. promise wo ni ẹ mà. ṣé bí ẹ̀yin lẹ sọ pé ẹ máa ra mọ́tò fún mi. ẹ̀rù dẹ̀ bà mí. ẹ wò má lágbára àtọ́lọ́run láìpẹ́ láì jìnnà ẹ máa torí mọ́tò náà ó níbi tẹ́mi àti ẹ̀ ti bá ọ̀rọ̀ náà dé. ǹjẹ́ ẹ lè gbàgbọ́ wípé iṣẹ́ aṣẹ́wó ni Jọkẹ́ ń ṣe ń sìn. iṣẹ́ aṣẹ́wó aṣẹ́wó báwo. aṣẹ́wó ni Jọkẹ́ ń ṣe ń sìn. ó ń kọ́ ọkùnrin káàkiri àbí. tó bá yẹ pé ń kọ́ ọkùnrin kiri ni nǹkan kékeré nìyẹn Jọkẹ́ ti gba yàrá sí hòtẹ́ẹ̀lì. ìṣe lọmọlọmọ ń pa owó jẹ́jẹ́jẹ́jẹ́ full time ló ń ṣe ń sìn. Nọ́bì. bẹ́ẹ̀ ni elébòlò làbúrò yín ṣe ń sìn. ọ̀rẹ́ mi kan ẹ ṣáà mọ̀ Gbenga. èmi Gbenga àti Rótìmí la wà lótẹ́ẹ̀lì ọjọ́ yẹn Gbenga bá fi wálẹ̀ ó gòkè lọ gbà tó má padà dé ló sọ fún mi pé àbúrò mi ni òun wọlé tì pé pàápàá ó bẹ̀ wọ́n pé kò má sọ fún mi ni bòun náà sọ fún mi sàlùfẹ́ sọmọ lọ́jọ́ yẹn wípé ó wà lókè òun ṣaṣẹ́wó. ṣé o ti ẹ̀ rí ẹ̀yin ọmọ yìí gan-an pàápàá ó dàbí pé ìranù jọba nínú ẹ̀jẹ̀ yín. dúró náà Ṣẹ́gun ṣé ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ náà ilé aṣẹ́wó lẹ́yìn náà ná ni. ó ti o àǹtí ó ti wọ́n lọ ṣe send off fẹ́mi ni. send off fún ẹ ní ilé aṣẹ́wó. irọ́ bẹ́ẹ̀ kọ́ báyẹn làwa wà. Gbenga gan ti ń ṣẹ̀mí báyìí lọ́wọ́lọ́wọ́. jọ bá rẹ̀ dásán jàre ìwọ ọkùnrin ṣé kò sí pé kan mi wà bẹ̀ fi mi àti ẹ̀ tó jẹ́ pé ohun èmi àti ẹ̀ ṣáà ní lójoojúmọ́ táago kò bá ìlú aago méjìlá bá ìlú wọ́n wọlé tiẹ̀
aago ńláńlá ṣáàlù máa wọlé ó ti fi tàwọn bàbá bílẹ̀ sí ìṣàríkọ́gbọ́n ni kọ́kùnrin tiẹ̀ wá wò pé òun lọ ṣe fàájì tó bọ́ sí bí àpalọ̀ ilé kejì bẹ́ẹ̀ ló ti máa mu tiẹ̀ tó bá dé ń bọ̀ báyìí ó máa pẹpẹ súpù wá fún ìyàwó ẹ̀ ni tí ẹ̀ lè gbúrò wọn tí wọ́n bá ti lọ láàárọ̀ tó bá ti kó ṣì lọ báyìí táago kan bá lù táago méjì ló bá lù táago méjì ò bá lù aago ńlá lẹ́yìn máa ń wọlé tí látàgo méjì. máa gbà mí láti tó sìn bàbá tó sìn ṣẹ́rí ṣẹ́yìn òní kí ni ṣọ́gbẹ́ni ṣọ́gbẹ́ òṣèpé kan mi wà bẹ̀ wo ìní kankan ti máa bẹ̀ sọ mo rìsáàfù ọ̀wẹ́ sínú kúlà tílẹ̀ ọ̀la bá mọ́ wo máa bẹ́ẹ̀ rìsáàfù sínú kúlà nǹkan tó bá fi jí ẹ nìyẹn wo àgbà òṣì àgbà àṣọyàn àgbà ìyà. iṣẹ́ aṣẹ́wó ìjọkẹ́ ń ṣe ń bàdàn. Jọkẹ́ iṣẹ́ aṣẹ́wó kí ló bá débẹ̀. kò yé mi náà. àmì kí ló sùn débẹ̀. Ọlọ́run máa jọ ó dá mọ́mí blessing kí ló wá rò pé a lè ṣe sí báyìí. n tèmi ti ẹ̀ ń rò ní pé bóyá kí n lọ mú Jọkẹ́ kúrò ń bàdàn. pé ká mú wá sẹ́kọ̀ọ́ bí. That is nice. Ó dà bẹ́ẹ̀ at least tábà mú débi àgbálẹ̀ fún I make her comfortable adẹ̀tún wáṣẹ́ fún. nísàn Yorùbá ti sọ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn lò. lè ṣùn wáṣẹ́ fún. tẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. èmi gẹ́gẹ́ bí ẹni kan. tẹ́ jẹ́jẹ́ o àpọ́nbẹ́pọ̀ rẹ̀ rọra ṣe. èmi ò ní sọ́pọ́ọ̀tì kan tó bá sọ pé òun fẹ́ fi owó kún owó nulẹ̀ mi ò lè ẹ́ bá san mo lè fẹ́ kẹ́yìn náà kẹ́ support mi so that wá máa lọ kóra wa bá ń sìn àásọ̀kù tó wà mind wa èmi gẹ́gẹ́ mi nìkan mi ò ní san owó yẹn. okay agreed tábà dọ́dọ̀ màmá tí màmá bá sọ pé òun ṣáà máa fowó kún nǹkan kí la fẹ́ ṣe sí. bí ìwé yẹn mo bẹ ṣe rí ṣá àádẹ́kù omi bàyà wá gbóhùn tí a máa lọ gbé. tábà kúrò bí ń sìn anywhere tábà dé jjc ní wáṣà. Rose ìwọ ló ń sọ̀rọ̀ báyìí àwọn bẹ ṣe rí náà fine girls ni yín náà so kò sẹ́ni tó bá débi kan sìn àṣẹ kò sẹ́ni tó bá tó kóhun rí tí wọ́n lóhùn òru ọmọ mi ẹ jẹ́ ká gbàgbé ká kúrò bí èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kò mi lè sanwó yẹn ó ti pọ̀ ju mi lè san ẹ jẹ́ ká lọ. èmi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. olóńkòrò yọ nígbàlẹ̀ ìkọ̀kẹ́ yọ nígbàlẹ̀ ṣé kò sí nǹkan madam ṣọlá yẹ madam ṣé kò sí. ẹ mà ṣe bó ṣe ń bèrè nìyẹn o ṣé ọlọ́mọ tó ń wò lórí ìdúró yìí ọmọ oníbí níran ni o tó bá ń ṣe iṣẹ́ ṣẹ́gbó láwọn ilé o. madam bóyá ó dẹ̀ fẹ́ fi ran family lọ́wọ́ ni iṣẹ́ yẹn iṣẹ́ gidi tẹ̀ ní o ọ̀pọ̀lọpọ̀ nu wọn dẹ̀ ni wọ́n fi ń ṣe nǹkan gidi tó ń dèèyàn ńlá ní tiẹ̀ abẹ́ẹ̀mù. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣeun. ṣé ibi náà lẹ́yìn náà ti ń ṣiṣẹ́ àbí. rárá èmi mo nílé iṣẹ́ yìí. o ẹ̀yin lẹni bí ẹ ǹlẹ́ mà ọmọ ìyá yín mélòó ló wà níbí. ó sọmọ ìyá mi kankan níbí láàárín àwọn tó ń ṣiṣẹ́ ń bí. alẹ́ mi ni mo nílé iṣẹ́ yìí. kò sẹ́bí yín kankan. kò sẹ́bí mi àwọn ọmọ mi iná lẹ́bí mi. ṣé wọ́n ra yí ẹ mo ní ṣọ́ra yí ẹ nìṣọ́nù duplex. madam lẹ́yìn ló máa bọ̀ ọ́ wá wá lẹ́yìn ló máa bọ̀ nìṣọ́nù. mo mọ̀ pé ó kì í ṣọmọ àlè torí pé kí ni ó jọ mí olójú méjì èmi náà ní méjì onímú èmi náà nímú ìyẹn fi yé mi wípé ó kì í ṣọmọ àlè èmi ni bàbá ẹ̀ ṣùgbọ́n ìwà tó wá hù yìí ó mú mi láti fẹ́ sọ fún ẹ pé ọmọ àlè ni
ni ẹ ọmọ àlè tó tinú ọmọ àlè jáde nìwọ yìí ọmọ onílé olónà tó gbégbá ọkọ̀ owó náà bí ń bọ́ ti rí mo dẹ̀ sọ kíní kan fún ẹ tí kì bá ṣe pé mo ti bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ wípé mi ò ní sunkún mọ́ ẹkún gbọ̀n mi lórí ẹ wá ń tara ẹ jẹun ń bọ́ ti rí ọwọ́ yìí. mami kíni burúkú rà dára dáì. bàbá fún lọ́lá. kíni bàbá fún lọ́lá ìwọ náà kọ́ yìí gbẹ́nu ẹ̀ sáwọn tí n bá sọ fún ẹ pé òwú tí yàgbọ́n lọ́mọ ràn kò bá yẹ wí kì í ṣe pé mo fẹ́ wọ níṣu lọ́kà ni ṣé bẹ́ẹ̀ títí mo ti gbàdí ẹ kì í ṣe ilé bàbá ẹ ni mo ti fẹ́. wàá ṣoríire ṣùgbọ́n apẹ́ díẹ̀ ní ìrà burúkú fún lọ́lá ìgbà wo ló lọ tiẹ̀. èmi máa lọ láàárọ̀ ọ̀la. ó tún lọ ọ̀rọ̀ wà tí máa bẹ́ẹ̀ sọ oyan lásán ọmọ burúkú ìkeje ní àkàrà. ṣọ́ra yìí. mo ní ṣé ó tán olójú fẹ̀tò olójú fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ aláìní tìjú ìwọ ni mò ń bá sọ̀rọ̀ tẹ́tí ẹ̀ síbi tí máa bẹ́ sọ̀rọ̀ kókó máa láti ẹ̀ kó gbọ́ mi ìwọ orí fún lọ́lá ẹ̀gbọ́n ẹ̀ ní orí bó ṣe ń kórìíre ràn wá. dá mi lóhùn. mọ́mì ṣe rí gbogbo ìtẹ́tí ẹ̀ ṣì ń sọ yẹn kékeré ni ṣe rí kinní burúkú yìí ilé ọ̀la mọ́ báyìí àjọ ń lo èkó ni kò dúró nílùú Ìbàdàn yìí àtòrí àtẹsẹ̀ ìwọ ló ní. kò dúró Ìbàdàn yìí mọ́ àjọ ń lọ sẹ́kọ̀ọ́ ni olówó orí mi àlẹ́ ẹ̀wọ́n ẹ̀wọ́n mi lọ ìwọ abẹ́lẹ̀ ìṣe rẹ̀. ẹjọ́ àbúkọ̀ fẹ́ dà ní bẹ́ẹ̀. irú apartment wo lẹ need and location wo ẹ like. Location yẹn mo fẹ́ kó jẹ́ area wa yẹn náà ni nítorí ẹni náà ó jẹ́ ntẹ́ afẹ́mójútó and fún bírú ilé I would like a 2-bedroom stroke be mini flat stroke be self-contained ó ti ṣe yẹ. Yes. tó bá jẹ́ yẹn ni ṣé mo kàn ti transfer mi lọ sí Kaduna. mo mọ̀ náà but kí ni yẹn ní ṣe pẹ̀lú pé o fẹ́ bá mi wálé. mo máa vacate flat mi yẹn ni as a bachelor kí o sí nǹkan kan tí mo fẹ́ máa ṣe again. kàn ó dẹ̀ rí yẹn sọ o wáyé tí mi ò tiẹ̀ ronú débẹ̀ anyway that's nice so kí ló máa involve. nǹkan kan ní ṣá o mo ń jẹ bíi 3 months kan and landlord mi ó like owó stuff tẹ́ bá lè wá bíi 6 months kan fún kájú sí àgbélẹ̀. èmi àwa ṣe jù yẹn lọ máa sort out to 3 months yẹn tàbá tún fi wọ́n yẹ alẹ́ nǹkan. something like that. that's nice. I'm very grateful on this. and another thing mi ò bóyá máa ní interest ṣe bí mo ṣe ń lọ sí Kaduna yẹn mi kò lè máa kó gbogbo jàwé jantis tí mo kó sínú ilé yẹn dání ṣe mọ̀ kí n máa tún ru gbogbo ẹ̀ lọ sí Kaduna. it's true irú àwọn ẹrù wo wà ló fẹ́ dispose by. furnitures and some other things. furniture àwọn tí a yẹ tó fine yẹn. ẹ tiẹ̀ mọ̀. tẹ̀lé dání set yẹn. everything. So èló ni kí n san fún àwọn yẹn. ṣe mọ̀ pé ìgbà tí mo ṣe àwọn kinní yẹn owó ńlá gan ni mo fi ṣe o. níyì ìsọyè ti máa fún ẹ. ẹ lè jù mí bí 100 ṣá. ànẹyẹ ọ̀ndí lọ́lọ́run. 100 ò pọ̀ owó ìwà. wo máa fún ẹ ní 80. ó ṣe hà níyì ó lè ṣe hà. àbúrò pé mi mọ̀ pé oúnjẹ lára mi ìwà àtàwọn other boys. ká organize tournament tí yóò sí ń bẹ̀ ká náà lọ Àbújá lọ gbá volleyball tá a kúrò lẹ́kọ̀ọ́. ọ̀gá ìyẹn lẹ̀. mo ò ní filẹ̀ má dìímú. ok ṣá ó dáa jẹ́ ká ṣe bẹ́ẹ̀ but another thing ẹ sáré bá mi approve gbẹ̀dú mi kó sáré dọ̀bẹ̀. ṣòro ń sìn yóò mi ì mẹ́nu kúrò ń bẹ̀ o ara lábẹ́ náà nìyẹn o. kékeré nìyẹn náà wọn náà mẹ́tò ní ìwọ gbà síbẹ̀ máa rí ẹ nípa ìwé. arákùnrin bàbá ṣé ọ̀pọ̀ ń tẹ̀ mí lójú ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ o láti bí oṣù méjì ni o ti gba owó bọ́ọ̀hù nínú ilé yìí. bẹ́ẹ̀ sà. ṣé ó dáa bí o ṣe parí ẹ̀ táwọn tenants tán fi bẹ̀rẹ̀ sí ní kó wọnú ilé o ní ọ̀sẹ̀ 3 péré ló máa gbà ẹ́ o ti lo oṣù méjì lẹ́nu bọ́ọ̀hù yìí láì parí ẹ̀ tó bá mú omi ẹ̀rọ lọ báwo ló ṣe expect wípé kán máa gbé inú ilé. ẹsikísà ẹjọ́ torí Ọlọ́run ṣe rí tí mo lérò kọ́ ni mo bá lórí ilẹ̀ yẹn ó di ẹ́ńjìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí máa gbé dé orí ilẹ̀ yẹn bá a ṣe ń gbé débẹ̀ òun bàjẹ́ ni. àwa lọ wá ìdí ẹ̀ títí a rí i pé àlùjọ̀nù ló wà nínú ilẹ̀ yẹn tó ń bà àwọn ẹ́ńjìn yẹn jẹ́
mo sì ti pé àwọn àgbààgbà wọ́n ti bá mi ṣètùtù lórí ẹ̀ ṣùgbọ́n wá kù owó díẹ̀ láti fi ṣe nǹkan tó kù bíi 25,000 péré tí mo bá ti rí ó máa parí next week sir. àdúrà la fi ṣe ìpìlẹ̀ inú ilé yìí ìṣẹ́jú ní òjò àdúrà ń rọ̀ lọ́tún lọ́sì sí orí ilé yìí ṣó ti yẹ àkọ́kọ́ olóní 10,000 naira sí mo fún ẹ sí àbí mi fún ẹ sí mo fún ẹ sí. àwọn onígbé ilẹ̀ ibi báyìí le nísìnyí àlùjọ̀nù ló tún yọ ẹlẹ́nu ló ń da ẹ láàmú mi ò fẹ́ gbọ́ sórí mọ́ o mo fún ẹ lọ́sẹ̀ méjì kó parí nǹkan tó fẹ́ ṣe. ó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. máa ṣe ṣùgbọ́n owó àlùjọ̀nù yẹn ó ṣe pàtàkì sà. kémi sanwó àlùjọ̀nù sà. àwọn ẹ̀tọ́ ń bẹ́ dúró ẹ̀yà àtọwọ́ ara yóò balẹ̀ ẹ sáà so ẹ lẹ́ sà. Babasuwe kí ni nǹkan tó tún gbé mọ́tò yìí wá ṣe ní ìbáyìí. wọ́n fi gbéyàn wá ni. wọ́n fi gbéyàn wá. ṣé bó sọ fún mi pé mọ́tò yìí ò ṣe gbé jáde mọ́ àfi tẹ́ bá lọ sáfìsì ẹ̀ kí n tó fún ẹ lówó pé kí o lọ bá mẹkáníìkì láti sáfìsì ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ sà ṣé ẹ mọ̀ pé méjì lẹ́ ń pàṣẹ nu ilé a sì mọ̀ ìta tẹ̀tí sí mbẹ̀ èyí tó bá bá wa sọ̀rọ̀ gbẹ̀yìn òun lọ́dàbẹ̀ pọ̀rọ̀ rẹ̀ ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa àwọn madam sì lọ́lọ́run gbogbo fún lónìí pé kọ́rọ̀ wọn múlẹ̀ ju tọ̀dọ̀ yín lọ. èmi ló ń bá wí yẹn o. torí bẹ́ẹ̀ ṣe sọ tí ń tán tẹ́ ẹ jáde làwọn madam náà tún gbé tiẹ̀ yọ ẹ sì mọ̀ pọ́ ga làwọn náà. ìyàwó mi ló ń fọ̀rọ̀ ránṣẹ́ sí nílé yẹn o àbí. wọ́n ní kí n gbé àwọn fọ́gátì management wọ́n ní kí n gbé wọn wá. tí madam bá ní kó gbéyàn wá bá mi ń bì báyìí tẹ́mi jẹ́ ìní kó lọ sáfìsì mọ́tò yìí ọpọlọ sọ fún ẹ pé kó gbé mọ́tò mi. wọ́n máa gbìyànjú kọ́ ọ́nà nọ́mbà 6 ẹ̀ mọ́tò lákàrẹ̀ díẹ̀ náà abó ní ara ni. bẹ́ẹ̀ tí ò ní lákàrẹ̀ ara ni. nọ́mbà yẹn èmi kọ́ nọ́mbà wẹ̀ ẹ̀yìn nọ́mbà yẹn. ṣọlá wa ara àwọn sì ní báyẹn ń sìn. anyway nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn. madam sáà ní kí n ṣe àlàyé fún yín wọ́n ní kò sí promotion mọ́ nínú ilé pé ká ra promotion bọ̀. òun fúnra ẹ ti kọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun need the professions tí ó ti yẹ òun ṣe promotion àbí kàtìkàtì tí wọ́n ń sọ káàkiri yẹn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀rọ̀ ẹ̀ ò yé mi this same driver Babasuwe ni mo kó 30,000 fún 2 weeks ago wípé kò lọ ra provisions sílé. what 30,000 naira. ẹ̀rọ mojú ọ̀rọ̀ lárí 30,000 náà ló ń pè bí ẹ̀mẹ́wàá yìí ẹni bá sì rí ọyọ́ lórí jájẹ àsan bọ́dì fake engine. ṣé ni mi lérò yìí pé o ra provisions tí mo fún ẹ lówó ẹ pé because ká ló rà á pé 2 weeks ago ni kò yẹ kó tì tán by now. ẹjọ́ mi kan mélòó ṣé mò ń wọnú ilé ni ẹ̀ẹ́kú jọ gbénu yàrá ẹ̀ẹ́tẹ́ ìkó fẹ́ mi lọ ra promotion bí n bá sì ra promotion tán èyí sì bí ìgbà yẹn sológbò àmọ́ bí ìgbà yẹn sin ajá èyí ìyàwó yìí tẹ́ ẹ délé ṣé bó ṣe wá láti ilé wọn nu mẹbí pẹlẹbẹ báyìí bí àwọn òlu ni ẹ wá ọmọ ti rí gbẹmugbẹmu ẹ tí ò dágbolo kí lórúkọ rẹ wàá máa pa àwọn kan lọ́rọ̀ bọ̀ wàá máa pa àwọn kan sólò mẹbí sólò lẹ́gbẹ́ wa nígbà wọ́n sì dọ̀rọ̀ bọ̀ ọ̀pẹ́ ìfọlọ́hún bíbọ́ọ̀lù olówó náà tálíkà ń kú sí nígbà sì ti rí ọrùn yìí tí ẹ ń yọ tẹ́ẹ̀ fi 30,000 owó tó yẹ mú lọ lé ọdún tẹ́ẹ̀ fi ra promotion fẹ́ẹ́ nìkan nù lé ẹ wá ní kẹ́ ìsàjá ẹ̀kẹ́ rẹ̀ lọ jábọ́lẹ̀ o bí ìgbà wọn gbá bọ́ọ̀lù fẹ́ lẹ́lẹ̀. lókè Babasuwe o lọ́rọ̀ rẹ̀ iṣẹ́ ẹ̀ tán nínú ilé yìí ṣàwọ́ tó wà lẹ̀ fún mi ṣàwọ́ tó wà lẹ̀ fún mi. kí ló ń wọ́n mọ̀ sí. and by the way manager kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú the other 2 flats tó wà lókè tẹ́ẹ̀tì rẹ̀ nígbà. ṣe rí mistake kékeré kan tá a ṣe sá ọ̀tọ̀ ni iye tí ẹ pè fún mi tẹ́lẹ̀ mo jẹ́ ti sọ fáwọn èèyàn wọ́n ti kọ check fún mi ṣe understand nígbà tí wọ́n máa padà wá ẹ ti fi 50,000 naira sí orí owó ilé wọ́n jẹ́ láwọn olè afford ẹ̀. pé àfowókún wọlé ọ̀ àfowókún wọlé ṣe bí gbogbo àwọn tó wà ń bí náà àmì. èso torí owó ọ̀bàrà rẹ̀ jẹ́ ọgbọ́n 30 sàríà rẹ̀ já àṣírí síbẹ̀ tí òrówó rí sojú nígbà tó lógbò gẹ́gọ́gù ọba mi bẹ́ o. ṣé ẹ gbọ́ bàbá yìí ó yá wèrè ni ojú mi dáadáa ṣé nítorí pé mo wọ ysl àbí mo wọ sẹ̀rútì màá gbá ojú ẹ̀ wò wọ́n á rò pé wọ́n ṣe operation sí ẹ lójú ni ó yá wèrè ni. fi sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú mọ nǹkan tí máa ṣe fún láyé ẹ̀ kò ní gbàgbé mo sọ fún ẹ iṣẹ́ ẹ̀ dópin pẹ̀lú mi láti èní yìí lọ sórí bó ṣe ń wò yẹn ẹni tó mú wá bá mi ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni ó dẹ̀ ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ mi ni mi ò gbọ́ wọn lọ́dọ̀ Ọbádáre náà ti wò ó kù. no wonder wọ́n tó mú wá bá mi. I raise my case. Ọbádáre ò lè wo wèrè tíá wèrè tó ti lọ àròbọ̀ tó sì ti lọ yábà apá òsì apá aládùá ọ̀ka mọ́ wèrè tó ti wọ̀ gbóró ní. àbọ̀ abánà rẹ̀ and jẹ́ ká jọ máa lọ sí ọ́fíìsì mọ́ mi sìn ẹ́ owó mi dà
owó mi dà owó mi dà kọ́kọ́rọ́ mọ́tò mi dà. ẹjọ́ sà ẹjọ́ ó bọ̀wọ̀ fún yín tó ṣé ẹ rí gbogbo mi. o lè brálà ní bó ṣe ń ṣe yìí. máa rí o owó lè pè. kọ́kọ́rọ́ mọ́tò mi kọ́ kọ́kọ́rọ́ mọ́tò mi dà. iṣẹ́ ẹ ti dópin pẹ̀lú mi lẹ́nìí o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. kí lẹ fẹ́ kí ìyàwó àtọmọ jẹ èmi lè ṣèyàn bẹ́ẹ̀ sà sẹ́wọ̀n pé gbogbo bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o ọmọ ilé nìyàn lèmi náà irú ètò dúró bí igi lẹ́yìn yìí o bó lẹ fẹ́ kọ́rọ̀ mi ọjọ́ iwájú rẹ̀ ẹ mọ̀ pé njọ́ mi gan kò ní rẹ̀skẹ́tì mi lọ́kàn máa rí olúwa rẹ̀ fín ni olọ́jẹ́ ń fún yín lésì báwo. bọ̀ ṣé òun pé òun tẹ̀ mí lójúmọ́lẹ̀. ẹ gbójú yín kúrò lẹ́sẹ̀ ẹjọ́. kí n gbé ojú mi kúrò. bẹ́ẹ̀ ni wọ́n tẹ ojú yín ẹnu sì gbójú kúrò. ó ń fi ojú olóore ẹ̀gúngi. kí làwọn náà lọ dúró bíi ti gi wá ká dá dúró sọ́tọ̀. tó o bá sinmi kọ́tọ̀kọ́tọ̀ yìí mi lérò kó lè ṣoríire ọlọ́run oríire jìnnà sí ẹ. mi ò tọrọ owó lọ́dọ̀ ọlọ́run máa àbúrò mi bá ti ní. èmi mọ sọ́ra mi nù kémi náà ò lè gbọ́n kórì mi ò lè pé ni. ẹ dákun sá ẹ jọ sá mi sínú òní sọmọ lọ́wọ́ mi má ẹ jọ sá ẹ jọ. mo fún ẹ ní second chance lẹ́yìn tí irú ẹ̀ tí ó bá tún wáyé fún ẹ ní ẹ̀ẹ̀kan sí máa deal pẹ̀lú ẹ ruthless. ẹ dákun sá ẹ yẹ sá. lọ get provisions fún madam nílé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. ẹ ti ń ba worowóró ń kọ́ sá. ṣé gbogbo ẹ. nínú ẹ sá. ẹ sá. orí ti sí elébòlò kan. Sisi elébòlò. oríṣiríṣi elébòlò kan. Sisi elébòlò. ẹ sáré wá wo elébòlò. tẹ bá tẹ̀ mí mọ́lẹ̀. ṣé kó jẹ lẹ́ẹ̀kẹta yìí ẹ̀yin àgbàtẹ burú tẹ̀ lórun ṣàyè oníranú òṣè olójú dúdú ẹ fẹ́ gbé mi ṣubú ó yẹ fún mi lọ́wọ́ mi gbogbo èrè ni máa ṣe fún yín ó yẹ fún mi lọ́wọ́ mi. ọ̀dájú ga o wọ́n bá ń di kíní mú. tí n bá rò wáyé mi nígbà yìí ẹ̀yin tí mi yín ti bẹ̀rù ni. kì í ṣẹjọ́ rẹ rárá ká ní mo wo akọsẹ̀jáyé rẹ nígbà tí wọ́n gbé ọ ni wọ́n ti mọ̀ pé mèrè ọmọ ni ọ́. ẹ ṣáàdé mi lóhùn torí mi sì ń lé fóṣì gbogbo wèrè ni máa ṣe fún yín bẹ́ẹ̀ wà ẹ tẹ́ bá fún mi lọ́wọ́ mi. ẹ mèrè mọ wo bó ṣe ń wò lóí irú yín ẹ jáde láàárọ̀ ọ̀sán lẹ mọ́ ń jáde ẹ wàá dàbí áńgẹ́lì etí omi ẹ mọ̀ bọ̀. ó do ẹsẹ̀ àgbàdo mọ́dìgbà yẹn káàdì yẹn máa lé yín kì ẹ̀yin oníranù òṣì gbogbo wèrè ni máa ṣe fún yín tẹ́ ìwà ẹ. ladies. ẹ máa ṣe gan sa. èmi ló dé. bàbá ẹ gbà mí lọ́wọ́ bàbá olórí burúkú ìkẹ́. tírù rẹ wá dúró sórí ìta mẹ́ta ọ̀nà ó ara. gbé mi ní ọ̀kadà ni mo gùn ó dẹ̀ fẹ́ gbé mi ṣubú. ẹdúró ta lọ́kadà wọn ti dákun wọ́n dẹ̀ ti gbowó lọ. wèrè wo lọ́gọ̀kadà náà. olórí burúkú náà rè. a sí èrè wo ló sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn. èmi mọ̀ sọ̀rọ̀ sọ fẹ́ pa ọmọ yìí fún wa ni. tọ̀bẹ tó rí lọ́wọ́ mi àbádà bíbò lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí ò kọ́ lọ́wọ́ tí ò kọ́ lẹ́sẹ̀ ẹ̀ yọnu sọ tí ẹ̀ mọ̀ sọ sí wọ́n bá ti fọkàn rán yín ṣẹ́ jáde ẹ̀ wá lo ọkọ̀ kíríkìtì yẹn ẹ̀ mọ̀ wá fi ṣe tí ò yẹ kẹ́ ẹ̀ ṣe kiri ń títì kí ni kọ́. fọkàn rẹ rù mí ń sẹ́. ẹ ṣe dírẹ́bà ni. àbí mò ń fi ọkọ̀ rán ara mi níṣẹ́. mo bí ọ léèrè nígbà tó ríru ọmọbìnrin dáadáa báyìí tó ń bá wọ jàkadì ní ìwọ mọ̀ ń bá sọ̀rọ̀ lórí burúkú ọlọ́kadà. èmi ló ń ṣe mọ́tàdúnlú kò sí mọ́tàdúnlú mi la. sẹ́ẹ̀ rí bó ṣe ń dìjà náà rẹ o. mo fò sínú ńlá. ìyẹn mi. bẹ́ẹ̀ ni mo fò sínú ńlá. kí mo ṣe fún ọkọ tó mọ̀ lù mí. kí tó tẹ̀ kó gbé kú o. mo tẹ̀ ẹ́ wọlé ni. ǹjẹ́ ọmọ orí èèyàn tó tẹ̀ yẹn lásán lọ pè mí. ẹ dákun mo rẹ̀skẹ́tì ẹ o mo rẹ̀skẹ́tì ẹ gan-an ni o. ọgọ̀sá irú ìran wo ni wọ́n tara rẹ̀ jáde ọ̀ lójú lágbárí àbó òríran rí èèyàn ká tiẹ̀ wá lóòríran rí mi so gbóòórùn ara mi ni èmi bàbá olówó tí ń fowó ṣàánú rè ó tẹ bàbá láàánú mọ́lẹ̀ lánìhún òòsàkán tí gbogbo Nàìjíríà ń bọ̀. ògo Ìbàdàn. ògo gbogbo Nàìjíríà lèmi àtògo gbogbo federation ògo tọwọ́ Ọ̀ṣun ògo tọwọ́ Oǹdó ògo tọwọ́ Ògùn ògo tọwọ́ Lagos tèlì lọ́dọ̀ ọba Adéyínká wa tí Tinubu Ahmed jẹ́ aṣáájú gbogbo wọn èmi náà rèé mi ò jù bẹ́ẹ̀ lọ. kálí mú mo fojú. bẹ́ẹ̀ ni. olówó tí fowó sàánú. èmi ló ké sí i. olówó tí fowó sàánú. bàbá láàánú nù. ẹ dákun ẹ mọ bínú ẹ mọ bínú. wọn ò mọ pẹ́yìn ni. o mọ ọmọ kọ́ ọmọ náà ni. o ò lè ríru wa kọ́ ọ̀tẹ̀ wa. àti pé sẹ́ẹ̀rí owó ìsọ̀rọ̀ wá. ẹjọ́ tó lò sí ó bá ró lówó ìjọ kan náà ni. mi ò múra lónìí ni o. múra yìí le. tí n bá múra mi bá ọ bẹ lùgbẹ́lì. ẹ dákun owó ò mọ wèrè kálí owó mọ wèrè ni. kí ló dé. èmi ló ṣe ọ lẹ́yìn. mo sún ni. o sún. mo ń wo náà àbí àparí iṣu
eyín ọ̀dà òun fi tábà ni. irọ́ obì mò ń jẹ. àbájọ mò ń wo ní eyín ẹ̀dá èèyàn kan ò gbọ́dọ̀ jóná báyìí àbí ìgbà wọn sun ẹran léyà ọmọ tí wọn bá sun ẹran léyà tẹ́yìn rẹ̀ bá bàjẹ́ tán tí ó wà yín báyìí tí ó wà dúdú ẹ̀ sákìlẹ̀ bẹ́ẹ̀ lórí àmọ́ yẹ kẹ́rù ò bá ọ̀kadà jí ọ̀tá ọ́ láàánú ni òun gbérú ọmọ yìí sórí ọ̀kadà ṣé ìwọ ni. gẹ́gẹ́ bí wọ́n tiẹ̀ ti jẹ́ ó yẹ kó ọ̀báìsì rẹ̀ pé kó mọ̀ gun ọ̀kadà pé kó lọ rè gbé dúrọ̀mù ni àwọn ọmọ tó lò ń torí ìtìyàn tí ó dá wa àmọ́ sá o peter nìkan ọ̀bá bàjẹ́ tí ń tọ́ bàjẹ́ sí i lọ́jọ́ kèmí ọ̀rọ̀ ọmọ tó dáa yìí. bàbá aláàánú kí ló tẹ̀ ń làágùn báyìí. mi láti làágùn inú ad tí mo wà ní. èsì àbí. sweet baby mi láti làágùn tí n bá ti bọ́lẹ̀ nínú ad mi ń lò ṣẹ́jú kan ó ti mọ́ ńlá ó sì ti bẹ́jẹ̀ mi dọ́gba n máa ń sun mi náà kí n ti sun mi jù báyìí lọ ìdààmú táwọn olórí burúkú àkúṣe àwọn tí ò rówó rí àwọn tí yà ń jẹ tí wọn ò ra sọ̀wọ̀ tí wọn ò rí bàtà lò gbà ìwọ náà kọ́kọ́ ti bí eyín wò wọ́n bẹ̀lẹ́ mọ̀ pé ṣẹ́ ti bẹ̀rẹ̀ wá wo àwọ̀ la fẹ́ sọ ni àbí tọ̀rọ̀ ẹnu àbí tẹyín funfun bíi ike bọ̀dá àdìlẹ̀kẹ̀ ìdí àrán sisi iléèwé. gbogbo olówó tí mo rí ọmọ ń lọpọlọ àmọ́ ń ro olówó tí yín ẹ kù síbì kan. òye ni a fi yé wọ́n lè jẹ́rìí ọ kójú àwa olówó bí èkínú ó bí wa ká máa fọ́n owó sí títì àwọn àwọ̀ tó bá dá a báyìí lọ́lọ́run ṣe dá àwa ká fowó tán ṣe. wọ́n wo àwọn obìnrin tó kù kò sí bí ẹ̀sẹ̀ lè dáa tó ọlọ́run ò lòjù ṣẹ́jú mẹ́wàá lórí wọn wákàtí kan lọ́lọ́run fi parí iṣẹ́ ọmọ tí mò ń wò yìí wọ́n wo ọmọ yìí o. obìnrin. tí mo rí tọ́lọ̀ sí mọ́mọ́ yìí ayé àdá àwọ̀ náà wà ní bàjẹ́ wọ́n mọ wo nǹkan tí ń jó nígbà àyà rẹ̀ ọmọ tí ọ̀rọ̀ bọ̀ tí ò sólò bẹ́ẹ̀ náà ni kò tún sáńdì ọkàn wa mílẹ̀ tẹ̀sí mọ́ pé má ṣe nǹkan táwa bá ń ṣe ó lọ sí ọgbọ́dọ̀ ṣe nǹkan tó lówó. ẹgbẹ́ ni òṣìṣẹ́ òun ó lọ sí aṣọ ẹjọ́ lẹ́rú látàrọ irú ẹgbẹ́ yín tó bá dé àyín wọ́n ti dàgbàdo fẹ́ di ẹ̀wọ̀n níyìn jẹ́ yín jẹ́ nù. ẹ dà nǹkan lẹ̀ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ dákun. ibi tá a wáyé ṣebi tí mo lè ti mọ yọ owó. ń bọ́ alẹ́ ti lè yọ owó. tí n bá yọ owó ni àmọ́rú àwọn èèyàn ti ń kọjá sóyọ kí n wá yọ owó ní kó di pé wọ́n mọ̀ fìbọn lé mi òun ni mo sá fún sóyọ pẹ̀lẹ́ ọwọ́ ọlọ́mọge bó ṣe ń díjú sí mi yẹn lèmi náà ń dá padà sí ẹ. èmi gan rí yín bẹ́ẹ̀ jù sí mi gan lèmi gan kó mọ́ra. ṣọ́ra àwọn ẹlòmíì tí wọ́n bá kó báyìí wọ́n là mọ́lẹ̀ bá pàápàá wọ́n á dẹ̀ bá ṣe wọ́n á tẹ̀ fọ́ pè àmọ́ tí mo bá hàn tiẹ̀ má kàn máa ṣe báyìí. èmi gan náà dẹ̀ ni màá kó yín mọ́ra màá fi sun yín màá lùlù yín ìlú yín abẹ́ àyà ajá. o ti rọ́kùnrin tó lówó lójú ara rẹ nu bàbá ti rọ́kùnrin ojú yín ó ti dàrú ẹsẹ̀ yín ó ṣéǹgì ni ó ń sì ná aṣẹ́wó ọmọdé. ọmọ wọlé kó gba ibi sára ẹ. ẹ jọ sá mo ti sanwó fún ọ mo fẹ́ gbowó. wọ́n á san padà fún ọ wọlé ó gbọ́ lọ́wọ́ ọrú ilé ọmọ pé kẹ́lẹ́ gan fowó tọ́jú ara rẹ̀ ìwọ gan tó ń gbọ̀ kadà lórí ilé oríṣàn tó sanwó báyìí bí gba gọ̀ǹgọ́ọ̀lù. àwọn bá wo àyà wọn ajá á tún jí kòtò ẹnu yín ò sí mbẹ. ẹ dákun jẹ́ n rí yín sà. èmi náà ló ń wò yìí. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ gbé ọmọ yìí lọ torí irú wọn pọ̀ ń ta tó jẹ́ pé àǹjọ̀nú ni wọ́n yé mọ ja ni wọ́n ọ̀sán gan-an mọ̀ ń rìn jáde tí wọ́n sì wẹ́n tí ó gbé wọn tí wọ́n ṣe lọ́sẹ̀. àwọn ò lè kúkú obìnrin mọ́ sọyọ bọ́bá ní èdìbò tiwa wọn lò mẹ́jẹ̀ ni gbogbo ẹ̀ láti ṣe kí wọ́n ti wá nǹkan tún lé mọ́gùn ẹsẹ̀ kan ní kàṣọ wọ́n kàṣẹ̀ kan rẹ̀ wọ́n kàkà sáyé ni. ikú pakútì nu. èmi nu ikú pakútì nu. kò tó gbé ẹlẹ́dìẹ̀ tì bọ́ náà ẹlẹ́dìẹ̀ sunkún èmi lọ́ta. ẹ wẹ́lẹ̀ ẹkùn mọ́jẹ̀ dànù ọmọ iná ò dáa. it's a very strong man. sẹ́yìn ìdílé bẹ̀rẹ̀ ló bọ́ ọmọ tí ò gbọ́n ọmọ ẹkùn ẹ wẹ́lẹ̀ ẹ dákun sẹ́kọ̀ọ́ yọ náà. àdìmẹ́rù máa ń gbé yàgò fún. ẹlẹ́mà ìṣá wọ́n mọ̀ gọ̀kadà ọ̀ ṣẹ́gbọ́n wọ́n mọ̀ gọ̀káwọ́ ti dáa ju pẹ́pọ̀ gọ̀kadà lọ ọtún wá ń gọ̀kadà rọ owó orí pẹ́pọ̀ lápá ni ọ̀wọ́ owó ẹ̀ ni. èmi náà bóyá rẹ̀ ó lò sí aṣẹ́wó. àdìmẹ́rù máa ń gbé yàgò fún. babasuwo máa gbé ẹ̀lẹ́ni. babasuwo máa gbé ewé lèmi. àsán ẹnu làwọn eléyìí ní fàwọ̀rajà ọgbọ́kọ̀ ọlọ́kọ̀ jáde kọ́ mọ́ fi tó obìnrin olóbìnrin
Ọlọ́run ó mú ọ wèrè wọ́n máa lọ fi ọ́ sẹ́só àbọ̀ fi ọ́ sọ owó nísìn ojú rẹ̀ ó jà ó ń yà. Wọ́n bílíkì alátẹnujẹ ìjẹ́wùrú wọ bíyà alájẹgùnù alájẹbára ẹlẹ́nu màrímàjẹ òdèlé chicken tó yẹ̀rì ètè. Àgbélébólòdé o elébólò àgbélébólòdé elébólò àgbélébólòdé o elébólò. Ọmọ nǹkan tó dáa ọmọ ayé ń gbà abájọ sáwọ̀ ẹ̀ náà tutù. Èwo tún rí? Àwo ni. Ta tó fẹ́ jáwó? Èmi náà ni. Ìwọ. Èwo ní tún bẹ́ẹ̀ nùgò? Irish cream. Aris lélẹ̀. Èlò ẹ wá ra tárìsì. 3,500 naira péré. Ní Kàrímù nìkan. Èmi wọ́n rọ ọbẹ̀. Àbó ti pọ̀ jù. Bàrágà ò lè tó bẹ́ẹ̀. Gbogbo nǹkan tí a jẹ ìbáyìí yóò tẹ́ lò. Àti lè nàjọ 8,000 lọ. Àti dé tọ̀sán. Mo rò pé a ti ná kọjá bẹ́ẹ̀ ni. Àbí kí n kúkú pojú ẹ̀ dé. Pàdé pátápátá. Abẹ́ Àdí ẹ̀mọ ìjẹ tọwọ́ mi. ẹ̀jẹ̀ sísun nílẹ̀ máa ń dà. Sóòrè báwo lówó ọ̀bá lẹ́nu bá wa náwó ara mọ́ ní wa ni. Àbí àwọn tí ọ̀tí ẹ̀dá tó ọ̀ ó ní owó tà ná fún ẹ. Ẹ̀sùn kọ́ lọ́hùn. Èmi àmọ́ àdógùn fi dọ̀bálẹ̀. Hòtẹ́ẹ̀lì kan ń bẹ tá a gbóbìn lọ. Odidi mọ̀lú wọn sá sórí iná. Ọmọ sì parí rẹ̀. Bàbá láàánú mi o, ẹ wò, ẹ̀gbọ́n àgbàdo mi yàtọ̀. Wo ọmọ àwọn ọmọ tí ń kọrin Paso wọ́n sì ọmọ ó ṣe rẹ́kọ̀dù kan ìjà rẹ̀ sẹ́sàn ó kì mí inú rẹ̀ fún jíjà eré sí ló ṣe ọ̀rọ̀ ọ̀bọ̀ gbá ọ̀rọ̀ ọ̀bọ̀ kú ọ̀rọ̀ ọ̀bọ̀ fígé fíà èmi nu mo wá mú kọ́kọ́rọ́ ọkọ̀ ń pa sí mi sí ti ń pè mí mo sẹ́lù ń gbáyà mo bá ní ká wọkọ̀ wojú agbo tó á wo ọmọ tí ń kọrin láàrin àwọn olórin Sàláwà wọ́n tún kọ sáré tí mo gbọ́ ìsọwọ́ tí èkì mi ń bẹ̀ láàyè láà ọ̀rá wo ń ṣe mo wá bínú mo bá lu kọ́kọ́rọ́ ọmọ gbáyà pa mo fọkọ̀ tí ń dì. Yé jọ sórí Ọlọ́run ẹ mọ́tò tẹ̀gbé wá yẹn ẹ ju kọ́kọ́rọ́ ẹ̀ lómi. O lè mọ̀ wá. Àmà wá. Kí sọ kó be. Tẹ bá di mọ́tò bẹ̀ ṣe wà máa wá yẹn. Ọlọ́run. Wo ká mọ̀ wá pẹ́ láì tẹ̀ sèǹtàsì kúrò àríwú tètè darí wọlé kò yọ mo ti ní kọ́ ọmọ wọn gbọ́n yàrá kan fún wa mo sì ti ní kọ́ tán éèdì ìbẹ́lẹ̀. Mo dẹ̀ wá lálejò. Láti lù bọ́nu. Rárá kì í ṣàlejò bíi bẹ́ẹ̀ ni. Mo ń ta red flag o. Nǹkan kínú. Mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Mo ń ṣe nǹkan oṣù. Aláìdáa ni ọ́. Irú nǹkan oṣù ò sí wọnú. Nígbà wọ́n gbé Haris Karim wá bí ó ṣe nǹkan oṣù àlejò rẹ̀ òde. Ọjẹ́ síkì ọjàwó àlejò rẹ̀ òde ńgbà náà. Nígbà wá di kí wọ́n lọ rè gbọ́n yàrá làlejò rẹ̀ wá rìnrìn òsì abìnrin àrílẹ́sẹ̀ ní wọ́n rìn bọ̀. Mo bí ọ léèrè. Tó bá máa tó bí ọjọ́ mẹ́ta màá ti parí ẹ̀. Ọ̀dà náà kí n sáré lọ́nú ọkọ̀ láti ẹ̀kọ́ yanjú bùkátà tá a dálẹ̀ náà tá a bá ti yanjú yíwọ̀n ètò kù fẹ́lẹ́fẹ́lẹ́ ní gbé bá sí dọ̀tún là díẹ̀ látàn fèrè ra wa bẹ́ntì níwájú Ọlọ́run èmi tí náà wò mí ràn mí ọ̀mọ́lá. Bàbá aláàánú mi. Àbò tún ní bùkátà mi tó tún fẹ́ gbọ́ kábọ̀ gbọ́ àwa ń torí ìyá bọ́ sọmọ ni táwọn gbọ́ bùkátà lọ lórí wọn àti daléwó rí tá a daléwó pátápátá tá a tuntun kọ́ fóbìn. Mo ní sà ìṣòro 50,000 kan ni mò ń bá lọ bì kan lẹ́ẹ̀kan yẹn tẹ́ fi rí mi sà. Ìdókè nǹkan tí ń sìn ni pé 10,000 tá a ná ní wọ́n yọ 40,000 sí yọ jẹ́ 50,000 yọ báláǹsì owó gidi. Ẹ ṣe sà ẹ̀yin náà adé gbádùn mi. Wọ́n bá tún dọ̀tún la tọ́ parí ti bí wọ́n tún á fi 50,000 ní. Yéè ẹ gbà ṣe rí bẹ́ẹ̀ wáyé wọ́n máa bóyin jẹ bí ọ̀gẹ̀dẹ̀ ni. Má jẹ mí lọ kò sí nǹkan. Màá tún wẹ̀yìn. Ọlọ́wẹ̀ mi dùn olómi ní ọ̀rẹ́. Ẹ jẹ́ ìfẹ́ wọ̀nyí. Ẹ̀kan sí. Ìtọ́jú ẹ̀sùn nù. Mo ń bọ̀. Mo wà lọ́rùn yín.
ta ló lè mọ̀ kúrú bàbá jákujàku yìí ó wà lọ́wọ́ ẹ̀ máa dẹ̀ jẹ́ kígun àgbà. hòtẹ́ẹ̀lì ń bẹ káàkiri tá a lè ṣe wákàtí kan tá a lè ṣe wákàtí méjì ibi tí ó ti nara ní wákì ẹni ìyá. gbèsè rẹ fún ààrẹ lọ́dà san a sì èrè ó sọrùn gbógẹ́gbégọ́ bí kọ́kọ́rọ́ ọkọ̀. gbogbo nǹkan tí ọ̀rì jẹ́ ń lé wọn lọ́ kó mi sí ń wá pàdé ẹ̀ ń wọ́rùn ẹ̀dìyẹ ń wá ta ẹ̀dìyẹ kì ó lè sí. bẹ́ẹ̀ bá sì wo wèrè ńlé wọn o iṣu sísun àtẹ̀kọ́ ni bí ẹ ti ń bọ̀ mú òun wọ́n jẹ. àwòrán ọmọdé múbẹ́múbẹ́ yọ̀tẹ̀yọ̀tẹ̀ kùtẹ̀kùtẹ̀ wúyẹ̀wúyẹ̀. mo ní òsì dábàá kúrò ní kọ́pàdé yìí. sí mi jọ ń torí ọlọ́run ṣọ́ níbi tá a gbé dúró kò sí kọ́bọ̀ tó yọ lọ́wọ́ mi $5 ló wà ní pọ́ọ̀sì. kí wàá ní ti ṣe sí i lọ sọ fún mi pé ìmọ̀ ni hòtẹ́ẹ̀lì àbọ̀ sọ fún mi pé bàbá mi ló ní hòtẹ́ẹ̀lì ẹ jọ 7,500 péré ní gbogbo yín. ṣé gbogbo àwọn ẹ̀ṣọ́ tí mo kó sára ẹ̀ àwọn ẹ̀ṣọ́ mi máa bọ̀ fún un kí ló mówó lé kò sí wàhálà. kí ni nǹkan náà kí ni mo rẹ́ fi ṣe kí mo rẹ́ fi gbogbo àwọn ẹ̀ṣọ́ pàǹdà tẹ̀tọ̀ sára kí mo rẹ́ fi ṣe ẹ tọ́ ọ̀bọ̀ àpò kẹ kó 7,500 naira fún mi tẹ bá tẹ̀mọ̀ kó kẹ ìṣe lọ́dọ̀ máníjà wa. kò kú sówó kankan lọ́wọ́ mi náà. ẹ máa ń tẹ̀bà sí i ó yẹ ẹ bọ́ síwájú ẹ yẹ lọ́dọ̀ máníjà ẹ bọ́ síwájú àwọn àti ìṣèkúṣe ìṣèkúṣe. dédédédé kan ṣédé kan bàbá lámìlámì kò sómi wá àkọ́dékùnrin gbogbo ẹ lọ sẹ́yìn tí wọ́n mọ́kọ̀ ẹgbẹ́ adé sùúrù lérè nbó sùúrù níbi títà ẹ̀kọ́ yàbá títà. junction tó wà after stadium yẹn. jọ́sàn sẹ́kẹ̀ ṣe ibi tí wọ́n ti ń wo wèrè. rárá ibi tó ti ń gbá bọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. ẹ dábẹ̀ mọ̀ fúnra yín dáadáa ẹ sì mọ gẹ́rẹ́sì bí ẹ ń lọ. àmọ́ bí tá à ń lọ. mi ò ní fẹ́ dààmú bí ni ẹ yà sí ọ̀tún ni ẹ yà sí o. kò sí yẹn. ẹ sẹ́yìn fún mi 1,500. òkú lẹ fẹ́ gbé ni bàbá hippopotamus ẹja fún yín ní 3. àbọ̀ ìyá wèrè tó kún wọ́ọ̀rù ni. ẹ wo ẹ má bínú àá fún yín 500 ojú nǹkan wa ni ẹ jọ. tẹ́ ẹ bá ti lè san 1,000 torí ẹnu ọmọ yìí èmi ò 1,000. ó dà á fún yín 700. 1,000. bàbá ìfìyẹ́lẹ̀. mo sì fẹ́ gbà bí mo ti dúró yìí torí mi ò fowó tí wọ́n ta wà mọ́ lọ́mọ́ra wa. ok. kò ní fún wọn 1,000. ojú tọ̀dọ̀ rẹ tutù ọ̀rẹ́ nu rẹ sì dá. bàbá ẹ má bínú ọlọ́run àgbẹ̀yìn náà pàdé aláàánú. àmín. sẹ́ẹ̀lì san 1,2 jálẹ̀. sẹ́ẹ̀lì san 1,2 jálẹ̀. àpá wọn ni ẹ ṣe ń ná jàbí bàbá. bọ́lẹ̀ àbúfẹ́ kan gbé òkú ẹ̀ bọ́lẹ̀. ó ti yá jù. àbórí ẹ̀ ò pé ní ta ló ń bẹ sọ̀rọ̀. tẹ bá fẹ́ ṣòfò ẹ̀mí. láyé. báwo àjẹ́ òun bá tani kúrú. o lè fẹ́ kú mà. you wan kill your father. gba 1,000. tó bá lọ sọ̀rọ̀ jù lásán. 1,000 yín rè. bàbá ló lọ lọ. wo bàbá dúdú tí a bá gbé special gift lọ tán o lè máa pariwo kó sọ pé orí ẹ yí pàwọn kan gba mọ́tò lọ́wọ́ ẹ àtọ́nbàdà wá fìbọn fọ́ orí ẹ. ìyá pupa. Lagat. lásìkò yìí ni. kọ́mọ Lagat. yóò dáa. Lagat. ajé wọn gbé lọ yó ajé wọn gbé lọ yó ọkọ̀ sí ọgbà jùmọ̀ lọ́wọ́ tún lọ́ọ̀gùn. yéè mo gbàṣẹ́ wo dáná tèmi ta alert amasi go pay lebolo lebolo yes sí kò sí nǹkan méjì báyìí kó kàn kà mí mọ́ kan nínú àwọn ẹrú rẹ̀ kó sì mú mi lọ kí n sì débẹ̀ fíw bí ajá ògùn kó gbórí mi kalẹ̀ kí sẹ́mi ó finish dasọ bẹ́ẹ̀ táyà mi kò ká bẹ́ẹ̀ ta bọ́dà mi kò ká kẹ́ ẹ wá mú ìyàwó mi bó ti tóbi tó kò ká àwọn ọmọ tí mo bí tí mo kọjá àyè mi gan wọn ò ká kẹ́ ẹ wá fi bàbá wọn lé lórí amnati ọlọ́run sì lajúlẹ̀ báyìí òun wú ọmọ rẹ nínú ìṣẹ́ nínú ìyà tí mo ní kí n tọ́ owó wò níjọ́ kan péré lásán wọn ò wá lo owó náà délẹ̀
akọ lásán akọ bíntín akọ bọ́gọ́ akọ bíìsì. kí n lè gbókìtì báyìí kí n lè fíìl kí n lè gbókìtì báyìí kí n lè fíìl yes màá tí ayé ẹ̀kọ́ náà lọ́mọkùnrin lọ o 1 2 1 1 ẹ̀ta kí n gbórí àbẹ́yìn mo lè fi mú túlẹ̀ kí gbogbo yín ó wọ́wé. ẹ jẹ́jẹ́ arẹwà rọra ṣe tẹ jẹ́jẹ́ arẹwà rọra ṣe olóńkòrò yọ nígbàlẹ̀. tẹ́gbọ́n mi bá wá tó bá ká ẹ wọ́n bí tèmi ta. kó sùúrù Jọkẹ́ kí ló ń ṣe ẹ́ bí tí ẹ bá máa ta kó ta náà kí ló dé tó ń lébi tó ń lé mi bí ajá bí n bá tiẹ̀ lọ wá tí àparí tó ra kalẹ̀ yìí tí pátápátá tí n bá tiẹ̀ wá pẹ́ jù bó bá fẹ́ ń sunlé ẹ̀ àwọ̀ tẹ́ ẹ lọ gbà. olóńkòrò ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ jẹ́jẹ́ arẹwà rọ. Did they tell me my friend? ṣé torí ẹranko oníta ìbèbè yìí àbùbèbè torí ẹni yìí báwa ní kó ara ẹgbẹ́ mi my friend onírànù all right ìbílẹ̀ ni máa sùn máa pa iná sìgá máa pa iná. mo sorry o. Wonderful. Jọkẹ́ ma kì í ṣe ọkùnrin olórí burúkú tí mo ká ìwà àti ẹ̀mọ́jọ́ yẹn náà ló tún wá sí ayé mi o láti ìyàn Ìbàdàn ó tún wá ìwá sẹ́kọ̀ọ́ Jọkẹ́. mi máa ń tọ́jú ẹbí fún ma. ẹjọ́ àti mi ẹjọ́ torí tọ́lọ́ ẹjọ́ mi mẹ́. láti ìyàn nínú Ìbàdàn Jọkẹ́ ó tún wá ìwá sẹ́kọ̀ọ́. ìwọ ma mi máa ń tọ́jú ẹbí fún mi máa ń tọ́jú. wo ká má tiẹ̀ súnlé náà kọ́kọ́ pa ilé. kò lè sórí wàá wá kó ètò fún iye àti tó wọnú ẹrú ẹ wàá wá kọjá sínú mọ́tò ń bẹ à ń gbé ẹ lọ sílé ọ̀dọ̀ wa bí tá ti lè mójútó ẹ. ẹ ṣe. wo yá sílẹ̀ jẹ́ tẹ́tẹ́ ọ̀pọ̀ ọjọ́ kí wọ́n ní kò ní fẹ́ káàdì nǹkan dà place. kíni kíni ọ̀dọ̀ yẹn lọ́jọ́ oníranù. Wonderful. but daddy blessing. gbogbo ìtẹ́wá fowó rà sí bíbá. kékeré nìyẹn díà kékeré nìyẹn sórí mo máa yanjú yẹn lẹ́yìn ilé ṣáà mọ̀ bó ṣe máa ti jáde kó ṣáà pa agbó kínní kó bá mi ń ta. wọ́n Jọkẹ́ bá mi ta o. ọmọge lẹ́bọ̀lọ́ nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. ọmọge lẹ́bọ̀lọ́ nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. èmi ni mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi ni mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. kì í ṣe Jọkẹ́ ni mo rí tó ń gbálẹ̀ ń sìn. ayé máa ti change ẹ wọ́n mọ̀ pé mi ò fa ìgbàgbà fúngbà I'm a very strict person I'll try. ìyá tó sì ń kọ́ àtọ̀hún. gbogbo wọn ló tiẹ̀ wà Ọlọ́run bá ń gbọ́ ètò ẹ̀mọ̀ bí wíkẹ̀ndì ṣe fẹ́ rí ṣá mo kàn ń sùn ṣáá ni Ọlọ́run. mọ́mì tó sì ń kọ́. ó wà wà nílé kò ṣe tají náà nìyẹn o. bá ní kí n wá sọ́dọ̀ ẹ̀ nígbà tí ilé bọ̀. ìyá mo lè rí nǹkan ta sára láàárọ̀ nínú àwọn kìnìún rẹ̀. wọ́n á fọkàn sí o gbogbo ẹgbẹ́ kò sí nǹkan kan lẹ́nu empty bottle lórí wọn kò sí. Báyọ̀ nǹkan tó wà nílẹ̀ ju gbogbo ilé tí wọ́n kó wá síwájú mi lọ. kí ló wà kún. tó o bá gbàgbé 2 weeks ago mo wá bá ẹ o fún mi lówó tí mo fi rẹpo sí mọ́tò tí mo fi lọ́ọ́ bí iṣẹ́. yes bounty fine. ẹ̀yìn yẹn ni mo lọ sí ilé tí mo gbà fún Jọkẹ́ tí mo sanwó tí a mọ̀ tí a yẹn mo kó wọn ta owó yẹn la mánì títí di ìjẹta. now wo mọ́tò yìí tó o mọ ìgbà tẹ́ tí ń bá mi tì tí mo kàn ń ṣe fi sáàdúgbò tí mo kàn ń pariwo. bẹ́ẹ̀ Fẹ́mi kí ló wá fa gbogbo ilé. báwo ṣe fẹ́ mọ̀ kò yé mi náà. but ṣé o rántí pé ní ọ́fíìsì mi sport section ni mo wà nílé tó dẹ̀ ń yọ ńgbà yẹn lóòótọ́ ó ń yọ gidi gan tí wọn náà mọ̀. pàtí alọ́nà fẹ́ rí ìṣọ́fù wa lọ́ba gbé mi lọ sí administration tí ẹ pé mo kàn jókòó sáárín fáìlì ni tí mo kàn ń ṣí fáìlì tí mo ń padé tí lẹ́kọ̀ọ́ gbẹ àárín pépà mo jókòó sí mi ò rí kankan.
Pẹ̀lẹ́ ya. Báwo ni? Káàárọ̀. Pẹ̀lẹ́ díà. So báwo wà ni? Pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ṣà wọ́n ṣàdá mi lóhùn láàárọ̀. Mọ̀ wọ́n sọ pé kí n má wulẹ̀ padà wá o láṣẹ pé bóyá àwa san owó ilé ìta ti jẹ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó sùn mí rán. Pẹ̀lẹ́ díà. All right. Kò burú. Dọ́kẹ́lá. Ó gbálẹ̀ pé ó ti wá sí kitchen kan kò mú. Ohun ọmọ ẹ̀mọ́ gbọ́ yẹn nìyẹn. Ara ẹ̀ nìyẹn o. Ṣé o tún rí o? Antinata nìyẹn o. Ni mi ò rówó sọ̀rọ̀. Ó ṣe yé mi ní Fẹ́mi. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi. Kò má rò bá sọ̀dún ni. Sórí àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní tí ìyàwó yẹn bá lóyún sínú, wọ́n ní ó dàbí ẹni pé ó máa ń sáfẹ́rẹ́ fún yàn díẹ̀. Ṣòmọ̀ jẹ́ kọ́kọ́ ẹ balẹ̀. Ọlọ́run á jẹ́ kó sọ̀ láyọ̀. Wàá tún rí bí nǹkan ṣe máa pík. Kó ya pík ni o. Kó ya pík ni. So máa ro gbogbo wọn yẹn mọ́. So far tèmi ṣe wà round ní agbára Ọlọ́run, èmi náà wo nǹkan tí mo lè ṣe. Báwo ni wọ́n ti ṣe wá? All the blessing. Kí ló dé? Kò tiẹ̀ yé mi. Ṣé wọ́n tó ti mo páàkì lálẹ́ àná nígbà? Jókòó ẹsẹ̀ ti kúnyàn sínú mọ́tò. Kò sépo nù ẹ̀ ni. Èpo wà àti gbogbo engine and everything. Kò yé mi o. Mi ò kí mọ́tò ìmọ̀ jáde ní àlejò. Ọlọ́kadà ni. Pété lọ́dà dúró ó dẹ̀ kó la máa lò. Ayọ̀ pẹ́ńdì léyìí. Ṣó ti dúró? Daddy Tosin. Daddy Tosin. Daddy Tosin. Kí ni? Ẹ sáré wá. Kí ni? Àní ẹ wá. Wọ́n tó lọ àdé. Rọra ṣe olóńkòrò ń yọ nígbàlẹ̀, ipò ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀, tẹ̀ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. Ọmọge elébolo nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. Ọmọge elébolo nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. Èmi ni mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. Èmi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀. Jìn bẹ́ẹ̀ ló ti máa mu tí ẹ̀ tó bá dé ń bọ̀ báyìí ó máa pẹpẹ súpù wá fún ìyàwó ẹ̀ ni ẹ̀ tí ẹ̀ lè gbúrò wọn tí wọ́n bá ti lọ láàárọ̀ tó bá ti kó ṣì lọ báyìí táago kan ò bá lù táago méjì ló bá lù táago méjì ò bá lù aago ńlá lẹ́yìn máa ń wọlé tí látàgo méjì. ẹ máa gbà mí Daddy Tosin bàbá Tosin ṣẹ́rí ṣẹ́yìn òní kí ni ṣọ́gbẹ́ni ṣọ́gbẹ́ òṣèpé kan mi wà bẹ̀ wo ní kankan tí máa bẹ sọ mo rìsáàfù ọwẹ sínú kúlà tílẹ̀ ọ̀la bá mọ́ wo máa bẹ́ẹ̀ rìsáàfù sínú kúlà nǹkan tó bá fi jí ẹ nìyẹn wo àgbà òṣì àgbà àṣàyàn àgbà ìyà. Iṣẹ́ aṣẹ́wó ni Jọkẹ́ ń ṣe ń bàdàn. Jọkẹ́ iṣẹ́ aṣẹ́wó kí ló bá débẹ̀. Kò yé mi náà. àmì kí ló sùn débẹ̀. Ọlọ́run máa jọ ó ó dà mọ́mí blessing kí ló wá rò pé a lè ṣe sí báyìí. Ní tèmi tí ẹ̀ ń rò ní pé bóyá kí n lọ mú Jọkẹ́ kúrò ń bàdàn. Pé ká mú wá sí kòmbí. That is nice. Ó dàbẹ́ at least tá bá mú débi àgbálẹ̀ fún I make her comfortable
adẹ̀tún wáṣẹ́ fún. nísàn Yorùbá ti sọ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn lò. lè ṣùn wáṣẹ́ fún. tẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. èmi gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ jẹ́jẹ́ o àpọ́nbẹ́pọ̀ rẹ̀ rọra ṣe. èmi ò ní sọ́pọ́ọ̀tì tó bá sọ pé òun fẹ́ fi owó kún owó nílé mi ò lè ẹ́bà san mo lè fẹ́ kẹ́yìn náà kẹ́ support mi so that wá máa lọ kóra wa bá ń sìn àásọ̀kú tó wà mind wa èmi gẹ́gẹ́ mi nìkan mi ò ní san owó yẹn. ok agreed tabadọ́dọ̀ màmá tí màmá bá sọ pé òun ṣáà máa fowó kún nìkan kí la fẹ́ ṣe sí. bí ìwé yẹn mo bẹ ṣe rí ṣá adẹ́kùn omi bàyà wá gbóhùn tí a máa lọ gbé. tábà kúrò bí sìn anywhere tábà dé jjc ní wáṣà. Rose ìwọ ló ń sọ̀rọ̀ báyìí àìwò bẹ ṣe rí náà fine girls ní yín náà so kò sí ní bá débi kan sìn àṣẹ kò sẹ́ni tó máa tó kóhun yìí tí wọ́n lóun ò rọ́ ọmọ mi ẹ jẹ́ ká gbàgbé ká kúrò bí èmi gẹ́gẹ́ ní kó mi lè sanwó yẹn ó ti pọ̀ ju mi lè san ẹ jẹ́ ká lọ. èmi mo dá tó yìí ní yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi mo dá tó yìí ní yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. olóńkò ló ń yọ nígbàlẹ̀ ìkọ̀kẹ́ yọ nígbàlẹ̀ eléyìí tún ṣe òmì lọ́wọ́ aṣẹ́wó lára ṣé kò sí ṣé kò sí nǹkan màdàm ṣọlá yẹ màdàm ṣé kò sí. ẹ mà ṣe bó ṣe ń bèrè nìyẹn o ṣé ẹ lọ́kọ tó ń wò lórí ìdúró yìí ọmọ onídìí níran ni o tó bá ń ṣe iṣẹ́ aṣẹ́wó láwọn ilé o. madam bóyá dẹ̀ fẹ́ fi ran family lọ́wọ́ ni iṣẹ́ yẹn iṣẹ́ gidi tẹ̀ ní o ọ̀pọ̀lọpọ̀ ní wọn dẹ̀ ni wọ́n fi ń ṣe nǹkan gidi tó ń dèèyàn ńlá ní tiẹ̀ abẹ́ẹ̀mù. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣeun. ṣé ibi náà lẹ́yìn náà ti ń ṣiṣẹ́ àbí. rárá èmi mú nílé iṣẹ́ yìí. o ẹ̀yin lẹni bí ẹ ǹlẹ́ mà ọmọ ìyá yín mélòó ló wà níbí. ó sọmọ ìyá mi kankan ni. láàárín àwọn tó ń ṣiṣẹ́ ń bí. alẹ́ mi ni mo nílé iṣẹ́ yìí. kò sẹ́bí yín kankan. kò sẹ́bí àwọn ọmọ mi yìí náà lẹ́bí mi. ṣé wọ́n ra yí ẹ mo ní ṣọ́ra yí ẹ nìṣó ní duplex. madam lẹ́yìn ló máa bọ̀ ọ́ lẹ́yìn ló máa bọ̀ nìṣó. mo mọ̀ pé ó kì í ṣọmọ àlè torí pé kí ni ó jọ mí olójú méjì èmi náà ní méjì onímú èmi náà nímú ìyẹn fi yé mi wípé ó kì í ṣọmọ àlè èmi ni bàbá ẹ̀ ṣùgbọ́n ìwà tó wá hù yìí ó mú mi láti fẹ́ sọ fún ẹ pé ọmọ àlè ni ẹ ọmọ àlè tó tinú ọmọ àlè jáde nìwọ yìí ọmọ onílé olónà tó gbégbá ọkọ̀ owó náà bí ń bọ́ ti rí mo dẹ̀ sọ kíní kan fún ẹ tí kì bá ṣe pé mo ti bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ wípé mi ò ní sunkún mọ́ ẹkún gbọ̀n mi lórí ẹ wá ń tara ẹ jẹun ń bọ́ ti rí ọwọ́ yìí. mami kíni burúkú rà dára dáì. bàbá fún lọ́lá. kíni bàbá fún lọ́lá ìwọ náà kọ́ yìí gbẹ́nu ẹ sáwọn tí n bá sọ fún ẹ pé òwú tí ìyá gbọ́n lọ́mọ ràn kò bá yẹ wí kì í ṣe pé mo fẹ́ wọ níṣu lókà ni ṣé bẹ́ẹ̀ títí mo ti gbàdí ẹ kì í ṣe lè bàbá ẹ ni mo ti fẹ́. wàá ṣoríire ṣùgbọ́n apẹ́ díẹ̀ ní ìrà burúkú fún lọ́lá ìgbà wo ló lọ tiẹ̀. èmi máa lọ láàárọ̀ ọ̀la. kó tó lọ ọ̀rọ̀ wà tí màá bẹ́ẹ̀ sọ oyan lásán ọmọ burúkú ìkeje ní àkàrà. ṣọ́ra yìí. mo ní ṣé ó tán olójú fẹ̀tò olójú fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ aláìní tìjú ìwọ ni mò ń bá sọ̀rọ̀ tẹ́tí ẹ̀ síbi tí máa bẹ́ sọ̀rọ̀ kókó máa la tí ẹ kó gbọ́ mi ìwọ orí fún lọ́lá ẹ̀gbọ́n ẹ̀ ní orí bó ṣe ń kórìíre ràn wá. dá mi lóhùn. mọ́mì ṣe rí gbogbo ìtẹ̀tẹ̀ ẹ̀ ṣì ń sọ yẹn kékeré ni. ṣe rí kinní burúkú yìí ilé ọ̀la mọ́ báyìí àjọ ń lo èkó ni kò dúró nílùú Ìbàdàn. àtòrí àtẹsẹ̀ ìwọ ló ní. kò dúró Ìbàdàn yìí mọ́ máa mú lọ àjọ ń lọ sẹ́kọ̀ọ́ ni. olówó orí mi àlẹ́ mọ́mì mi lọ. ìwọ abẹ́lẹ̀ ìṣirò. ẹjọ́ àbúkọ̀ fẹ́ dà.
irú apartment wo lẹ need and location wo ẹ like. Location yẹn mo fẹ́ kó jẹ́ area wa yẹn náà ni nítorí ẹni náà ó jẹ́ ntẹ́ afẹ́mójútó and fún bírú ilé I would like a 2-bedroom stroke be mini flat, you know, stroke be self-contained ó ti ṣe yẹ. Yes. tó bá jẹ́ yẹn ni ṣé mo kàn ti transfer mi lọ sí Kaduna. mo mọ̀ náà but kí ni yẹn ní ṣe pẹ̀lú pé o fẹ́ bá mi wálé. mo máa vacate flat mi yẹn ni as a bachelor kí o sí nǹkan kan tí mo fẹ́ máa ṣe again. Kàn o dẹ̀ rí yẹn sọ o why tí mi ò tiẹ̀ ronú débẹ̀ anyway that's nice so kí ló máa involve. nǹkan kan ní ṣá o mo ń jẹ bíi 3 months kan and landlord mi ó like owó stuff tẹ́ bá lè wá bíi 6 months kan fún kájú sí àgbélẹ̀. èmi àwa ṣe jù yẹn lọ máa sort out 3 months yẹn tá bá tún fi wọ́n yà lẹ́ǹkan. something like that. that's nice. I'm very grateful on this. and another thing mi ò bóyá máa ní interest ṣe bí mo ṣe ń lọ sí Kaduna yẹn mi kò lè máa kó gbogbo jàwé jantis tí mo kó sínú ilé yẹn dání ṣe mọ̀ kí n máa tún ro gbogbo ẹ̀ lọ sí Kaduna. it's true irú àwọn ẹrù wo wa ló fẹ́ dispose by. furnitures and some other things. furniture àwọn tí ẹ tó fine yẹn. ẹ tiẹ̀ mọ̀. tẹ̀lé dání set yẹn. everything. so èló ni kí n san fún àwọn yẹn. ṣe mọ̀ pé ìgbà tí mo ṣe àwọn kìíní yẹn owó ńlá gan ni mo fi ṣe o. níyì ìsọyè ti máa fún ẹ. ẹ lè jù mí bí 100 ṣá. ànẹyẹ ọ̀ndí lọ́lọ́run. 100 ò pọ̀ owó ìwà. wo máa fún ẹ ní 80. ó ṣe hà níyì ó lè ṣe hà. àbúrò pé mi mọ̀ pé oúnjẹ lára mi ìwà àtàwọn other boys. Ká organize tournament tí yóò sí ń bẹ̀ ká náà ń lọ Àbújá lọ gbá volleyball tá a kúrò lẹ́kọ̀ọ́. ọ̀gá ìyẹn lẹ̀. mo ò ní filẹ̀ má dì mú. ok ṣá ó dáa jẹ́ ká ṣe bẹ́ẹ̀ but another thing ẹ sáré bá mi approve gbẹ̀dú mi kó sáré dọ̀bẹ̀. ṣòro ń sìn yó mi ò mẹ́nu kúrò ń bẹ̀ o ara lábẹ́ náà nìyẹn o. kékeré nìyẹn náà wọn náà mẹ́tò ní ìwọ gbà síbẹ̀ máa rí ẹ nípa ìwé. ọ̀gá arákùnrin bàbá ṣé ọ̀pọ̀ ń tẹ̀ mí lójú ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ o láti bí oṣù méjì ni o ti gba owó bọ́ọ̀hù nínú ilé yìí. bẹ́ẹ̀ sà. ṣé ó dáa bí o ṣe parí ẹ̀ táwọn tenants tán fi bẹ̀rẹ̀ sí ní kó wọnú ilé o ní ọ̀sẹ̀ mẹ́ta péré ló máa gbà ẹ́ o ti lo oṣù méjì lẹ́nu bọ́ọ̀hù yìí láì parí ẹ̀ tó bá mú omi ẹ̀rọ lọ báwo ló ṣe expect wípé kán máa gbé inú ilé. ẹsikísà ẹjọ́ nítorí Ọlọ́run ṣe rí tí mo lérò kọ́ ni mo bá lórí ilẹ̀ yẹn ó di ẹ́ńjìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí máa gbé dé orí ilẹ̀ yẹn bá a ṣe ń gbé débẹ̀ ó ń bàjẹ́ ni. àwa lọ wá ìdí ẹ̀ títí a rí i pé àlùjọ̀nù ló wà nínú ilẹ̀ yẹn tó ń bà àwọn ẹ́ńjìn yẹn jẹ́ mo sì ti pé àwọn àgbààgbà wọn ti bá mi ṣètùtù lórí ẹ̀ ṣùgbọ́n wá ku owó díẹ̀ láti fi ṣe nǹkan tó kù bíi 25,000 péré tí mo bá ti rí ó máa parí next week sir. àdúrà la fi ṣe ìpìlẹ̀ inú ilé yìí ìṣẹ́jú ní òjò àdúrà ń rọ̀ lọ́tún lọ́sì sí orí ilé yìí ṣó ti yẹ àkọ́kọ́ olóní 10,000 naira sí mo fún ẹ sí àbí mi fún ẹ sí mo fún ẹ sí. àwọn onígbé ilẹ̀ ibi. bedroom ni àwọn ọmọ tó lò ń torí ìtìyàn tí ó dá wa àmọ́ sá o peter nìkan ò bá bàjẹ́ tí ń tó bàjẹ́ sí i lọ́jọ́ kémi ọ̀rọ̀ ọmọ tó dáa yìí. bàbá aláàánú kí ló tẹ̀ ń làágùn báyìí. mi láti làágùn inú ad tí mo wà ní. èsì àbí. tí débi mi láti làágùn tí n bá ti bọ́lẹ̀ nínú ad mi ń lò ṣẹ́jú kan ó ti mọ́ ńlá ó sì ti bẹ́jẹ̀ mi dọ́gba n máa ń sun mi náà kí n ti sun mi jù báyìí lọ ìdààmú táwọn olórí burúkú àkúṣe àwọn tí ò rówó rí àwọn tí yà ń jẹ tí wọn ò ra sọ̀wọ̀ tí wọn ò rí bàtà lò gbà ìwọ náà kọ́kọ́ ti bí eyín wò wọ́n bẹ̀lẹ́ mọ̀ pé ṣẹ́ ti bẹ̀rẹ̀ wá wo àwọ̀ la fẹ́ sọ ni àbí tọ̀rọ̀ ẹnu àbí tẹyín funfun bíi ike bọ̀dá àdìlẹ̀kẹ̀ ìdí àrán sisi iléèwé. gbogbo olówó tí mo rí ọmọ ń lọpọlọ àmọ́ ń ro olówó tí yín ẹ kù síbi kan. òye ni a fi yé wọ́n lè jẹ́rìí ọ kójú àwa olówó bí èkínú ó bí wa ká máa fọ́n owó sí títì àwọn àwọ̀ tó bá dá báyìí lọ́lọ́run ṣe dá àwa ká fowó tán án ṣe. wọ́n wo àwọn obìnrin tó kù kò sí bí ẹ ṣe lè dára tó ọlọ́run ò lòjù ṣẹ́jú mẹ́wàá lórí wọn wákàtí kan lọ́lọ́run fi parí iṣẹ́ ọmọ tí mò ń wò yìí wọ́n wo ọmọ yìí o. obìnrin. tí mo rí tọ́lọ̀ ṣe mọ́ ọmọ yìí.
ayé àdá àwọ̀ náà wà ní bàjẹ́ wọ́n mọ gbogbo nǹkan tí ń jó nígbà àyà rẹ̀ ọmọ tí ọ̀rọ̀ bọ̀ tí ò sólò bẹ́ẹ̀ náà ni kò tún sáńdì ọkàn wa mẹ́lẹ̀ tẹ̀sí mọ́ mọ́ sí nǹkan táwa bá ń ṣe ó lọ sí ọgbọ́dọ̀ sí nǹkan tó lówó. ẹgbẹ́ ni òṣìṣẹ́ òun ó lọ sí aṣọ ẹjọ́ lẹ́rú látàrọ irú ẹgbẹ́ yín tó bá dé àyín wọ́n ti dàgbàdo fẹ́ di ẹ̀wọ̀n níyìn jẹ́ nù ẹ dà nǹkan lẹ̀ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ dákun. ibi tá a wà yìí ṣe ibi tí mo lè ti mọ yọ owó. ń bọ́ alẹ́ ti lè yọ owó. tí n bá yọ owó ni àmọ́rú àwọn èèyàn ti ń kọjá sóyọ kí n wá yọ owó ní kó di pé wọ́n mọ̀ fìbọn lé mi òun ni mo sá fún sóyọ pẹ̀lẹ́ ọwọ́ lọ́mọge bó ṣe ń díjú sí mi yẹn lèmi náà ń dá padà sí ẹ. èmi gan rí yín bẹ́ẹ̀ ń jù sí mi gan lèmi gan kó mọ́ra. ṣọ́ra àwọn ẹlòmíì tí wọ́n bá kó báyìí wọ́n là mọ́lẹ̀ bá pàápàá wọ́n dẹ̀ bá ṣe wọ́n tẹ̀ fọ́ pè àmọ́ tí mo bá hàn tiẹ̀ má kàn máa ṣe báyìí. èmi gan náà dẹ̀ ni màá kó yín mọ́ra màá fi sun yín màá lùlù yín ìlú yín abẹ́ àyà ajá. o ti rọ́kùnrin tó lówó lójú ara rẹ nu bàbá ti rọ́kùnrin ojú yín ó ti dàrú ẹsẹ̀ yín ó ṣéǹgì ni ó ń sì ná aṣẹ́wó ọmọdé. ọmọ wọlé kó gba ibi sára ẹ. ẹ jọ sá mo ti sanwó fún ọ mo fẹ́ gbowó. wọ́n á san padà fún ọ wọlé ó gbọ́ lọ́wọ́ ọrú ilé ọmọ pé kélé gan fowó tọ́jú ara rẹ̀ ìwọ gan tó ń gbọ̀ kadà lórí ilé oríyàn tó sanwó báyìí bí gba gọ̀ǹgọ́ọ̀lù. àwọn bá wo àyà wọn ajá á tún jí kòtò ẹnu yín ò sí mbẹ. ẹ dákun jẹ́ n rí yín sà. èmi náà ló ń wò yìí. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ gbé ọmọ yìí lọ torí irú wọn pọ̀ ń ta tó jẹ́ pé àǹjọ̀nú ni wọ́n yé mọ ja ni wọ́n ọ̀sán gan-an mọ̀ ń rìn jáde tí wọ́n sì wẹ́n tí ó gbé wọn tí wọ́n sì lọ́sẹ̀. àwọn ò lè kúkú obìnrin mọ́ sọyọ bọ́bá ní èdìbò tiwa wọ́n lò mẹ́jẹ̀ ni gbogbo ẹ̀ láti ṣe kí wọ́n ti wá nǹkan tún lé mọ́gùn ẹsẹ̀ kan ní nǹkan sọ wọ́n kásẹ̀ kan rọ̀ wọ́n kàkà sáyé ni. ikú pakútì nu. èmi nu ikú pakútì nu. kò tó gbé ẹlẹ́dìẹ̀ tì bọ́ náà ẹlẹ́dìẹ̀ sunkún èmi lọ ta. ẹ wẹ́lẹ̀ má jẹ́ dànù ọmọ iná ò dáa. it's a very strong man. sẹ́yìn ìdí bẹ̀rẹ̀ ló bọ́ ọmọ tí ò gbọ́ ọmọ èkó ẹ wẹ́lẹ̀ ẹlẹ́kùn sẹ́kọ̀ yọ náà. àdìmẹ́rù máa ń gbé yàgò fún. ẹlẹ́mà ẹ̀ṣẹ̀ wọ́n mọ̀ gọ̀kadà ọ̀sọ́gbọ́n wọ́n mọ̀ gọ̀kadà wọ́n ti dáa ju pẹ́pọ̀ gọ̀kadà lọ ọtún wọ́n ń gọ̀kadà rọ owó orí pẹ́pọ̀ lápá ni ọ̀wọ́ owó ẹ̀ ní. náà bóyá rẹ̀ ó lò sí aṣẹ́wó. elébòlò àdìmẹ́rù máa ń gbé yàgò fún. babasuwo máa gbé ẹ̀lẹ́ mi. babasuwo máa gbé ewé lè mi. àsán ẹnu làwọn eléyìí ní fàwọ̀rajà kọ́gbọ́kọ́ ọlọ́kọ̀ jáde kọ́ mọ́ fi tóbi olóbìn ọlọ́run ó mú ọ wèrè wọ́n bá lọ fi ọ́ sẹ́só àbọ̀ fi ọ́ sọ owó nísìn ojú rẹ̀ ó jà ó ń yà. wọ́n bílíkì alátẹnujẹ ìjẹ́wùrú wọ bíyà alájẹgùn alájẹbára ẹlẹ́nu màrímàjẹ òdèlé chicken tuyẹ̀rì ètè. Agbélébólódé o. Elébólò. Agbélébólódé. Elébólò. Agbélébólódé o. Elébólò. ọmọ nǹkan tó dáa ọmọ ayé ga abájọ sáwọ ẹ náà tutù. èwo tún lè. àwo ni. ta tó fẹ́ jáwó. èmi náà ni. ìwọ. èwo ní tún bẹ́ẹ̀ nùgò. Irish cream ni. Aris lélẹ̀ èlò ẹ wá ra tárìsì. 3,500 naira péré. ní Kàrímù nìkan. èmi wọ́n rọ ọbẹ̀. àbó ti pọ̀ jù. bàrágà ò lè tó bẹ́ẹ̀. gbogbo nǹkan tí a jẹ ìbáyìí yóò tẹ́ lò. àti lè nàjọ 8,000 lọ. àti dé tọ̀sán. mo rò pé a ti ná kọjá bẹ́ẹ̀ ni. àbí kí n kúkú pojú ẹ̀ dé. pàdé pátápátá. abẹ́ ẹ̀. díẹ̀ mọ́ jẹ tọwọ́ mi. ẹ̀dí ẹ̀sìn sùn nílẹ̀ máa ń dà. sóòrè báwo ló wọ̀ bá rẹ́nu bá wa náwó ara mọ́ ni wá ni. àbí àwọn tí ọ̀tí ẹ̀ dá tó ọ̀ ó ní iye owó tà ná fún ẹ. ẹ sọ pọ́dọ̀. èmi àmọ́ àdógùn fi dọ̀bálẹ̀ hòtẹ́ẹ̀lì kan ń bẹ tá a gbóbìn lọ odidi mọ̀lú wọn sá sórí iná ọmọ sì parí rẹ̀. bàbá láàánú mi o ẹ wò ẹ̀yin bá gbádùn mi yàtọ̀. wo ọmọ àwọn ọmọ tí ń kọrin Paso wọ́n sì ọmọ
ó ṣe rẹ́kọ̀dù kan ẹja sẹ́sàn ó kì mí nú rẹ̀ fún jíjà eré sí ló ṣe ọ̀rọ̀ ọ̀bọ̀ gbá ọ̀rọ̀ ọ̀bọ̀ kú ọ̀rọ̀ ọ̀bọ̀ fígé fíà èmi nù. mo wá mú kọ́kọ́rọ́ ọkọ̀ ń pa sí mi títí ń kì mí mo sẹ́lù ń gbáyà mo bá ní ká wọkọ̀ wojú agbo. táwo ọbẹ̀ tí ń kọrin láàrin àwọn olórin sàláwà wọ́n tún kọ sáré tí mo gbọ́ ìsọwọ́ tí èkì mi ń bẹ̀ láàyè ọ̀rá wo ń ṣe mo wá bínú mo bá lu kọ́kọ́rọ́ ọmọ gbáyà pa mo fọkọ̀ tí ń dì. yé ìjọ sórí Ọlọ́run ṣe mọ́tò tẹ̀gbé wáyé ẹ̀jú kọ́kọ́rọ́ ẹ̀ lómi. o lè mọ̀ wá. máa wà. kí n sọ kó be. tẹ bá di mọ́tò bẹ̀ ṣe wà máa wà yẹn. Ọlọ́run. wo ká má wàá pẹ́ káyọ̀ tẹ̀ sèǹtàsì kó ló àrè ó tètè darí wọlé kó yọ mo ti ní kọ́ ọmọ wọn gbọ́n yàrá kan fún wa mo sì ti ní kọ́ tán éèdì ìbẹ́lẹ̀. mo dẹ̀ wá lálejò. láti lù bọ́nu. rárá kì í ṣàlejò bíi bẹ́ẹ̀ mo ń ta red flag. nǹkan kínú. mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́. mo ń ṣe nǹkan oṣù aláìdáa ni ọ irú nǹkan oṣù òsì wo nu nígbà wọn gbé ariskari muhabi ọ ṣe nǹkan oṣù àlejò rẹ òde ọjẹ síkìn ọjàwó àlejò rẹ òde ńgbà náà nígbà wá di kí wọn lọ rè gbọn yàrá làlejò rẹ wá rìnrìn òsì abìnrin àrílẹsẹ ni wọn á rìn bọ̀ mo bí ọ léèrè. tó bá máa tó bí ọjọ́ mẹ́ta màá ti parí ẹ̀. ọ̀dà náà kí n sáré lọ́nú ọkọ̀ láti ẹ̀kọ́ yanjú bùkátà tá a dálẹ̀ náà bàbá ti yanjú yíwọ̀n ètò kù fẹ́lẹ́fẹ́lẹ́ ní gbé bá sì dọ̀tún là jẹ́ látàn fèrè ra wa bẹ́ntì níwájú Ọlọ́run èmi tí náà wò mí nù bí ọ̀mọ́lá. bàbá aláàánú mi. àbò tún ní bùkátà míì tó tún fẹ́ gbọ́ kábọ̀ gbọ́ àwa ń torí ìyá bọ́ sọmọ ni táwọn gbọ́ bùkátà lọ lórí wọn àti daléwó rí tá a daléwó pátápátá tá a tuntun kọ́ fóbìn. mo ní sà ìṣòro 50,000 kan ni mò ń bá lọ bì kan lẹ́ẹ̀kan yẹn tẹ́ fi rí mi sà. ìdókè nǹkan tí ń sìn ni pé 10,000 tá a ná ní wọ́n yọ 40,000 sí yóò jẹ́ 50,000 yóò báláǹsì owó gidi. ẹ ṣe sà ẹ̀yin náà adé gbádùn mi. bí wọ́n bá tún dọ̀tún la tọ́ parí ti bí wọ́n tún á fi 50,000 ní. yéè ẹ gbà ṣe rí bẹ́ẹ̀ wà yìí wọ́n máa bóyin jẹ bí ọ̀gẹ̀dẹ̀ ni. máa jẹ mí lọ kò sí nǹkan. màá tún wẹ̀yìn. ọlọ́wẹ̀ mi dùn olómi ní ọ̀rẹ́. ẹ jẹ́ ìfẹ́ wọ̀nyí. ẹ̀kan sí ìtọ́jú ẹ̀sùn nù wọ́n ń bọ̀. mo wà lọ́rùn yìí. ta ló lè mọ kúrú bàbá jákujàku yìí ó wà lọ́wọ́ ẹ̀ máa dẹ̀ jẹ́ kígun àgbà. hòtẹ́ẹ̀lì ń bẹ káàkiri tá a lè ṣe wákàtí kan tá a lè ṣe wákàtí méjì ibi tí ó ti nara ní wákì ẹni ìyà. gbèsè rẹ fún ààrẹ lọ́dà san a sì èrè ó sọrùn gbógẹ́gbégọ́ bí kọ́kọ́rọ́ ọkọ̀. gbogbo nǹkan tí ọ̀rí jẹ́ ń lé wọn lọ ń kó mi sí ń wá pàdé ẹ̀ ń wọ́rùn ẹ̀dìyẹ ń wá ta ẹ̀dìyẹ kì ó lè sí. ìbá ilé nísìnyí àlùjọ̀nù ló tún yọ ẹlẹ́nu ló ń da ẹ láàmú mi ò fẹ́ gbọ́ sórí mọ́ mo fún ẹ lọ́sẹ̀ méjì kó parí nǹkan tó fẹ́ ṣe o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. máa ṣe ṣùgbọ́n owó àlùjọ̀nù yẹn ó ṣe pàtàkì sà. kémi sanwó àlùjọ̀nù yọ sà. àwọn ẹ̀tọ́ ń bẹ́ jù lọ ẹ̀yà àtọ̀wọ́ ara yóò balẹ̀ ẹ sáà so ẹ lẹ́ sà. Babasuwe sáà rẹ sọ. kí ni nǹkan tó tún gbé mọ́tò yìí wá ṣe nígbà. wọ́n fi gbé yàn wá ni. wọ́n fi gbé yàn wá. ṣé bó sọ fún mi pé mọ́tò yìí ò ṣe gbé jáde mọ́ àfi tẹ́ bá lọ sáfìsì ẹ̀ kí n tó fún ẹ lówó pé kí o lọ bá mẹkáníìkì láti sáfìsì ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ sà ṣé ẹ mọ̀ pé ìméjì lẹ́ ń pàṣẹ nu ilé a sì mọ̀ ìta tẹ̀tí sí mbẹ̀ èyí tó bá bá wa sọ̀rọ̀ gbẹ̀yìn òun lọ́dàbẹ̀ pọ̀rọ̀ rẹ̀ ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa àwọn madam sì lọ́lọ́run gbogbo fún lónìí pé kọ́rọ̀ wọn múlẹ̀ ju tọ̀dọ̀ yín lọ. èmi ló ń bá wí yẹn o. torí bẹ́ẹ̀ ṣe sọ tí ń tán tẹ́ ẹ jáde làwọn madam náà tún gbé tiẹ̀ yọ ẹ sì mọ̀ pọ́ ga làwọn náà. ìyàwó mi ló ń fọ̀rọ̀ ránṣẹ́ sí nílé yẹn àbí. wọ́n ní kí n gbé àwọn fọ́gátì management wọ́n ní kí n gbé wọn wá. tí madam bá ní kó gbéyàn wá bá mi ń bì báyìí tẹ́mi jẹ́ ìní kó lọ sáfìsì mọ́tò yìí ọpọlọ sọ fún ẹ pé kó gbé mọ́tò mi. ìwọ náà máa gbìyànjú kọ́ ọ́nà nọ́mbà 6 ẹ̀ mọ́tò lákàyè díẹ̀ náà abó ni ó hàn ní. bẹ́ẹ̀ ní tí ò ní lákàyè ara ni.
èmi kọ́ ló ń bá wù ẹ̀yin ló ń bá wù. ṣọlá wa ara àwọn sì ní báyẹn sí anyway nǹkan tó máa ṣẹlẹ̀ sí. madam sáà ní kí n ṣe àlàyé fún yín wọ́n ní kò sí promotion mọ́ nínú ilé pé ká ra promotion bọ̀. òun fúnra ẹ ti call mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun need the professions tó ti yẹ òun ṣe promotion àbí kàtìkàtì tí wọ́n ń sọ káàkiri yẹn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀rọ̀ ẹ̀ ò yé mi this same driver Babasuwe ni mo kó 30,000 fún 2 weeks ago wípé kò lọ ra provisions sílé. what 30,000 naira. ẹ̀rọ mojú ọ̀rọ̀ lárí 30,000 náà ló ń pè bí ẹ̀mẹ́wàá yìí ẹni bá sì rí ọyọ́ lórí jájẹ́ àsan bọ́dì fake engine. ṣé ni mi lérò yìí pé o ra provisions tí mo fún ẹ lówó ẹ pé because ká ló rà á pé 2 weeks ago ni kò yẹ kó tì tán by now. ẹjọ́ mi kan mélòó ṣé mò ń wọnú ilé ni ẹ̀ẹ́kú jọ gbénu yàrá ẹ̀ẹ́kẹ́ ẹ̀kọ́ fẹ́ rìn lọ rí ra promotion bí n bá sì ra promotion tán èyí sì bí ìgbà yẹn sológbò àbá bí ìgbà yẹn sin ajá èyí ìyàwó yín tẹ́ ẹ gbélé ṣé bó ṣe wá láti ilé wọn nu mẹbí pẹlẹbẹ báyìí bí àwọn òlu ni ẹ̀wọ́n àwọn bó ti rí gbẹ̀mùgbẹ̀mù ẹ̀ tí ò dágolo kí lórúkọ rẹ̀ wàá máa pa àwọn kan lọ́rọ̀ bọ̀ wàá máa pa àwọn kan sólò mẹbí sólò lẹ́gbẹ́ wa nígbà wọ́n sì dọ̀rọ̀ bọ̀ ọ̀pẹ́ ìfọlọ́hún mẹbí ọ̀rọ̀ olówó náà tálíkà ń kú sí nígbà sì ti rí ọrùn yín tí ẹ yọ tẹ́ẹ̀ fi 30,000 owó tó yẹ mú lọ lé ọdún tẹ́ẹ̀ fi ra promotion fẹ́ẹ́ nìkan nù lé ẹ̀wọ́n ní kì í sájà ẹ̀kẹ́ rẹ̀ lọ jábọ́lẹ̀ o bí ìgbà wọn gbá bọ́ọ̀lù fẹ́ lẹ́lẹ̀. lókè Babasuwe ó lọ́rọ̀ rẹ̀ iṣẹ́ ẹ̀ tán nínú ilé yìí ṣàwọ́ tó wà lẹ̀ fún yìí ṣàwọ́ tó wà lẹ̀ fún yìí. kí ló wọ́n mọ̀ sí. and by the way manager kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú the other 2 flats tó wà lókè tẹ́ẹ̀tì rẹ̀ nígbà. ṣe rí mistake kékeré kan tá a ṣe sá ọ̀tọ̀ ni iye tí ẹ pè fún mi tẹ́lẹ̀ mo jẹ́ ti sọ fáwọn èèyàn wọ́n ti kọ check fún mi ṣe understand nígbà tí wọ́n máa padà wá ẹ ti fi 50,000 naira sí orí owó ilé wọ́n jẹ́ láwọn ò lè afford ẹ̀. pé àfowókún wọlé ọ̀ àfowókún wọlé ṣe bí gbogbo àwọn tó wà ń bí náà àmì. èso torí owó bàrà rẹ̀ jẹ́ ọgbọ́n 30 sàríà rẹ̀ já àṣírí síbẹ̀ tí ò rówó rí sojú bíbà tó ló gbò gẹ́gọ́gùn ọba mi bẹ́ o. ṣé ẹ gbọ́ bàbá yìí ó yá wèrè ni ojú mi dáadáa ṣé nítorí pé mo wọ ysl àbí mo wọ sẹ̀rútì màá gbá ojú ẹ̀ wò wọ́n á rò pọ́n ṣe operation sí ẹ lójú ni ó yá wèrè ni. fi sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú mọ nǹkan tí máa ṣe fún láyé ẹ̀ kò ní gbàgbé mo sọ fún ẹ iṣẹ́ ẹ̀ dópin pẹ̀lú mi láti èní yìí lọ sórí bó ṣe ń wò yẹn ẹni tó mú wá bá mi ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni ó dẹ̀ ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ mi ni mi ò gbọ́ wọn lọ́dọ̀ ọbádàrẹ náà ti wò ó kù. no wonder wọ́n tó mú wá bá mi. I raise my case. ọbádàrẹ ò lè wo wèrè tíá wèrè tó ti lọ àròbọ̀ tó sì ti lọ yábà apá òsì apá aládùá ọ̀ka mọ́ wèrè tó ti wọ̀ gbóró ní. àbọ̀ abálọ̀ rẹ̀ and jẹ́ ká jọ máa lọ sí ọ́fíìsì wọn mí sìn ẹ́ owó mi dà owó mi dà owó mi dà kọ́kọ́rọ́ mọ́tò mi dà. ẹjọ́ sà ẹjọ́ mo bọ̀wọ̀ fún yín tó ṣe rí gbogbo mi. o lè brálà ní bó ṣe ń ṣe yìí. máa rí o owó lè pè. kọ́kọ́rọ́ mọ́tò mi kọ́ kọ́kọ́rọ́ mọ́tò mi dà. iṣẹ́ ẹ ti dópin pẹ̀lú mi lẹ́nìí o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. kí lẹ fẹ́ kíyàwó àtọmọ jẹ èmi lè ṣèyàn bẹ́ẹ̀ sà sẹ́wọ̀n pé gbogbo bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o ọmọ ilé nìyàn lèmi náà irú ètò dúró bí igi lẹ́yìn yìí o bó lẹ fẹ́ kọ́rọ̀ mi ọjọ́ iwájú rẹ̀ ẹ mọ̀ pé njọ́ mi gan kò ní rẹ̀skẹ́tì mi wọ́n kàn máa rí olúwa rẹ̀ fín ni olọ́jẹ́ ń fún yín lésì báwo. bọ̀ ṣé òun ẹ pé òun tẹ̀ mí lójúmọ́lẹ̀. ẹ gbójú yín kúrò lẹ́sẹ̀ ìjọ. kí n gbé ojú mi kúrò. bẹ́ẹ̀ ni wọ́n tẹ ojú yín ẹ ló sì gbójú kú. ó ń fi ojú olóore ẹ̀gúngi. kí làwọn náà lọ dúró bíi ti gi wà ká dá dúró sọ́tọ̀. tó o bá sinmi kọ́tọ̀kọ́tọ̀ yìí mi lérò kó lè ṣoríire ọlọ́run oríire jìnnà sí ẹ. mi ò tọrọ owó lọ́dọ̀ ọlọ́run bá àbúrò mi bá ti ní. ọyẹ mi mọ́sọ́ra mi nù kémi náà ò lè gbọ́n kórì mi ò lè pé ni. ẹ dákun sá ẹ jọ sá mi síbí ò ní sọmọ lọ́wọ́ mi má ẹ jọ sá ẹ jọ. mo fún ẹ ní second chance lẹ́yìn tí irú ẹ̀ tí ó bá tún wáyé fún ẹ ní ẹ̀ẹ̀kan sí máa deal pẹ̀lú ẹ ruthless. ẹ dákun sá ẹ yẹ sá. lọ get provisions fún madam nílé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. ẹ ti ń ba worowóró ń kọ́ sá. ṣé gbogbo ẹ. nínú ẹ sá. ẹ sá. orí ti sí elébòlò kan. ti sí elébòlò. orí sì sí elébòlò kan. ti sí elébòlò. ẹ sáré wá wo elébòlò. tẹ́ bá tẹ̀ mí mọ́lẹ̀.
sórí fọ́ọ̀kọ́ ẹ̀mí mi sọ́ọ̀gù. Sórí fọ́ọ̀kọ́ ẹ̀mí mi sọ́ọ̀gù. Ṣé kó délé kẹta yín? Ẹ̀yin àgbàtẹ burú tẹ̀ lórùn sáyì. Onírànà òṣì olójú dúdú. Ẹ fẹ́ gbé mi ṣubú. Ó yẹ fún mi lọ́wọ́ mi. Gbogbo èrè ni máa ṣe fún yín. Ó yẹ fún mi lọ́wọ́ mi. Ọ̀dájú ga o. Wọ́n bá ń di kinní mú. Tí n bá rò wáyé mi ló bá yín jù. Ẹ̀yin tí mi yín ti bẹ́ẹ̀ lórí. Ẹ jẹ́ ojú. Kì í ṣẹjọ́ rẹ̀. Kì í ṣẹjọ́ rẹ̀ rárá. Ká ní mo wo akọ̀sẹ̀jáyé rẹ̀ nígbà tí wọ́n gbé ọ ni. Ó ti mọ̀ pé mèrè ọmọ ni ọ́. Ẹ ṣáàdé mi lóhùn torí mi sì ń lé fóṣì. Gbogbo wèrè ni máa ṣe fún yín bẹ́ẹ̀ wà ẹ. Tẹ́ bá fún mi lọ́wọ́ mi. Ẹ mèrè. Mọ̀ wo bó ṣe ń wò lóí lóí. Irú yín ẹ̀ jáde láàárọ̀. Ọ̀sán lẹ mọ́ ń jáde. Ẹ wá dàbí áńgẹ́lì etí omi ẹ̀ mọ̀ bọ̀. Ó do ẹsẹ̀ àgbàdo mọ́jìngbà yẹn káàdì yẹn máa lé yín. Ẹ̀yin oníranù òṣì. Gbogbo wèrè ni máa ṣe fún yín tẹ́ ìwà ẹ. Ladies. Ẹ máa ṣe gan sa. Èmi ló dé. Bàbá ẹ gbà mí lọ́wọ́ bàbá olórí burúkú ìkẹ́. Tírù rẹ̀ wá dúró sórí ìta mẹ́ta ọ̀nà Ó ara. gbé mi ní ọ̀kadà ni mo gùn, ó dẹ̀ fẹ́ gbé mi ṣubú. Ẹdúró ta lọ́kadà wọn ti dákun, wọ́n dẹ̀ ti gbowó lọ́wọ́. Wèrè wo lọ́gọ̀kadà náà? Olórí burúkú náà rè. A sí èrè wo ló sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn? Èmi mọ̀ sọ̀rọ̀. Sọ fẹ́ pa ọmọ yìí fún wa ni. Tọ̀bẹ tó rí lọ́wọ́ mi àbádà bí bò lẹ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí ò kọ́ lọ́wọ́ tí ò kọ́ lẹ́sẹ̀ ẹ yọnu sọ tí ẹ mọ̀ sọ sí. Wọ́n bá ti fọkàn rán yín ṣẹ́ jáde ẹ wàá lo ọkọ̀ kíníkìtì yẹn ẹ mọ̀ wá fi ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe kiri ń títì. Kíní kọ́. Fọkàn rẹ̀ rù mí ń sẹ́. Ẹ ṣe dírẹ́bà ni. Àbí mò ń fi ọkọ̀ rán ara mi níṣẹ́. Mo bi ọ́ léèrè nígbà tó ríru ọmọbìnrin dáadáa báyìí tó ń bá wọ jàkadì ní ìwọ ọmọ ń bá sọ̀rọ̀ lórí burúkú ọlọ́kadà. Èmi ló ń ṣe mọ́tàlúlú kò sí mọ́tàlúlú mi la. Ṣé rí bó ṣe ń dìjà náà rẹ o? Mo fò sínú ńlá. Ìyẹn mi. Bẹ́ẹ̀ ni mo fò sínú ńlá. Kí mo ṣe fún ọkọ tó máa lù mí? Kí tó tẹ̀ kó gbé kó. Mo tẹ̀ ẹ́ wọlé ni. Ǹjẹ́ ọmọ orí èèyàn tó tẹ̀ yẹn lásán lọ pè mí? Ẹ dákun mo respect ẹ o. Mo respect ẹ gan-an ni o. Ọgọ̀sá irú ìran wo ni wọ́n tara rẹ̀ jáde? Ọ̀ lójú lágbárí àbó òríran rí èèyàn ká tiẹ̀ wá lóòríran rí mi. So gbóòórùn ara mi ni èmi bàbá olówó tí ń fowó ṣàánú rè ó tẹ bàbá láàánú mọ́lẹ̀ lánìhún òsàkán tí gbogbo Nàìjíríà ń bọ̀. Ògo Ìbàdàn. Ògo gbogbo Nàìjíríà lèmi àtògo gbogbo federation ògo tọwọ́ Ọ̀ṣun ògo tọwọ́ Oǹdó ògo tọwọ́ Ògùn ògo tọwọ́ Lagos tèlì lọ́dọ̀ ọba Adéyínká wa tí Tinubu Ahmed jẹ́ aṣáájú gbogbo wọn èmi náà rèé mi ò jù bẹ́ẹ̀ lọ. Kálí mú bọ̀ fojú. Bẹ́ẹ̀ ni. Olówó tí fowó sàánú. Èmi ló ké sí i. Olówó tí fowó sàánú. Bàbá láàánú nù. Ẹ dákun ẹ mọ bínú. Ẹ mọ bínú. Wọn ò mọ pẹ́yìn ni. O mọ ọmọ náà ni. O ò lè ríru wa kọ́ ọ̀tẹ̀ wa. Àti pé ṣé ẹ rí owó ìsọ̀rọ̀ wá. Ẹjọ́ tó lò sí ó bá ró lówó ìjọ kan náà ni. Mi ò múra lónìí ni o. Múra yìí le. Tí n bá múra mi bá ọ bẹ̀lú gbẹ́lì. Ẹ dákun owó ò mọ wèrè. Ká lówó mọ wèrè ni. Kí ló dé? Èmi ló ṣe ọ lẹ́yìn. Mo sún ni. O sún. Mo ń wo náà tàbí àparí iṣu eyín ọ̀dà òun fi tábà ni. Irọ́ obì mò ń jẹ. Àbájọ mo ń wo ní eyín ẹ̀dá èèyàn kan ò gbọ́dọ̀ jóná báyìí àbí ìgbà wọn sun ẹran léyà ọmọ tí wọn bá sun ẹran léyà tẹ́yìn rẹ̀ bá bàjẹ́ tán tí ó wà yín báyìí tí ó wà dúdú ẹ̀ sákìlẹ̀ bẹ́ẹ̀ lórí àmọ́ yẹ kẹ́rù ò bá ọ̀kadà jí ọ ta ọ́. Láàánú ni ò ń gbérú ọmọ yìí sórí ọ̀kadà. Ṣé ìwọ ni? Gẹ́gẹ́ bí wọ́n tiẹ̀ ti jẹ́ ó yẹ kó ọ̀báìsì rẹ̀ pé kó má gun ọ̀kadà pé kó lọ rè. àwa lẹ́ni tá lọ́hùn-ún gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́dọ̀ àṣẹ. àwa lẹ́ni tá lọ́hùn-ún gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́dọ̀ àṣẹ.
jẹ́jẹ́jẹ́ arẹwà rọra ṣe olóńkóró ń yọ nígbàlẹ̀ ipò ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ tẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. ọmọge elébolo nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. ọmọge elébolo nínà bí dẹ́dẹ́ mẹ́ta o. èmi mi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. olóńkóró ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ń yọ nígbàlẹ̀ tẹ̀ jẹ́jẹ́ arẹwà rọra ṣe. Rose. àbórí ẹ̀ dàrú ṣọ́ọ̀rì mi nílẹ̀ sí ìkó tó lọ gbẹ́ lómi lárọ̀dọ̀ ojú olóṣì. Wò ó jẹ́ sọ fún ẹ Rose ayé gbékan la wà bí mo ṣe gbé jọkẹ́ lé ní tó bá dọ̀la màá gbé wọ náà ṣùgbọ́n fi ẹ lẹ̀. mi ò rìn má jẹ́ kára ta ẹ ṣáà mọ̀ pé kọ́sítọ́mà mi kọ́sítọ́mà ẹ̀ nìkan mi. àlọ́ ti gbó resign bose ọ̀rẹ́ ti lè gbóná. jọ́wọ́ jẹ́jẹ́jẹ́ gara rẹ̀. Lara baby. How are you? Not bad. So what? Mo wà. Come on, you go. O ṣe. No, what happened now? What is it? Charlie. Yes. I'm not too bad. Mbolo ẹ̀yin girls. Mbolo ń dìde lọ. Kí ló happen? Mbolo lọ. Kí ló dé? Sọ mi tó ń lọ fún mi. Tí mò ń lọ. Tí mò ń bá jáde lọ. Ta ni? Má bí mi. Customer ẹ̀ nà borí eléyìí òkú. Má á fẹ́ sọ̀rọ̀ lọ. Ní sùúrù. Aṣẹ́wó no dey fight o. Make una take am easy now. Mr. Man, etí ẹ dì mí. Kí ló dé náà? Ṣé mo mọ eré yẹn? Àbúdó ṣìlìlì. Ó tún mọ̀ mi mọ́. jọjọ jẹ́ báyìí parí ìjà. Ṣé wọ́n sọ pé mo wọ́n jà bí ni? something nice. Mo wọ kájọ. Ìwọ ṣe padà ṣe bí kọ́sítọ́mù ẹ̀ṣẹ̀ lọ ní kókó lílọ. olùsí aṣẹ́wó. Mo ní kó fún mi lóòrùn. Màá fún ẹ ní sùúrù. Àbáṣe ìyẹn ń jẹ́ wà wọlé. Ló ṣe náà, ó fẹ́ ìmọ̀ràn sí náà, kí ló dé? Orí ẹ̀ ó dẹ̀ fílẹ̀ náà ní bọ́lá bíṣì yìí. Lọ́wọ́ já lọ náà, ó lè bó lè sọ̀rọ̀. Wọ́n ní bí mi kò tí kò kọ́ mi pẹ̀ mí bóyá níṣó. Tèmi ìsílé wọ̀ báyìí. Owó tó jẹ mí bá mi mú. Jẹ́ lówó náà. Màá ṣòtọ́ ọmọdán fún ẹ sìn. Owó tó jẹ mí kò fún mi. Lára bó rẹ sọ̀rọ̀. Jọjọ ẹjọ́ sẹ́gbà rẹ̀ ń jọ. Ó embarrass me Ó dẹ̀ now. fílẹ̀ náà. Kí ni problem ẹ̀ sí? Ó dẹ̀ fílẹ̀. Níṣó jẹ́ Oṣù pépà jẹ náà. Ó lè fọwọ́ yín jà. aṣẹ́wó ẹ̀ ti ń jà ní ẹ̀ lè sáré. Oh, my dear, how are you? Mo miss ẹ ṣá. Wọ́n wà lókè. Ṣe báyìí. Thank you. Ẹ kò fàájì. Hello, ìyàlẹ́ pẹ̀lẹ́. Máa ń fẹ́ mọ́ o. I'm be you. Báwo ni nǹkan? Ẹ káwọ̀ dáadáa. I'm in Tosan. How was your trip? Well, fine, my brother. Ẹ kú fàájì náà. But èwo lẹ ń celebrate o? Nothing. I can relax ni. Ó dà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí mi gùnkè kí n ṣanra. Kí n tiẹ̀ fọ gbèrúkọ express kó lọ. I'll join later. Ó better. Ó better. Ẹ wò tọkọtìyàwó ló dé yẹn tínú ìyàwó ẹdùn tó bọ́lẹ̀ tó lọ́mọ tó ń ṣò love síra wọn bó jẹ́ ìlànà ní kàmúdání báyìí wọn ò pọ́n dẹ̀gún lù yín lára ni àti pàápàá inú ẹ̀wò ká tó lè jókòó ti yẹn rẹ̀ lẹ́yìn gan-an agídí ni ó mà sún èmi o. Obìnrin bá mi gbé drink mi. Wàhálà wà o. Obama. Mo ráwọn èèyàn tí wọ́n rìn lọ tí wọ́n rìn bọ̀. Báwo ló ṣe jẹ́? Kí ẹ̀ lóní lọ, kí ẹ̀ lóní bọ̀. Ọ̀nà náà bí àti máa mẹ́rin nìyẹn, kí a máa lọ, kí a máa bọ̀ bí ilẹ̀kẹ̀ ọjà níbi. Ohun tí mo sọ fún yẹn, a ní mo ráwọn fine girls fún bí pápápá. Báwo ló ṣe jẹ́? Ẹ̀yìn àdàbí elébòdò rẹ ni kí ọ̀tẹ̀ máa ṣe nìyẹn, a kàn kó ọkùnrin dé ìbànú. Ìjọba fẹ́ lọ adọ́wọ́ sí. Bẹ́ẹ̀ ni ṣé wọn ò wọ́jú? Ẹ̀wẹ́ wọn ní eléwé jẹwé ni o. Eléwé jẹwé ni tiwọn. Kó ní bá tẹmọ náà ní ọkọ olórí bí àpòjọ bá ti wú tó
náà ló ṣe àrìkwẹ́sì fún wọn bá ní oríṣiríṣi ní ẹ̀ka tó bẹ̀rẹ̀. Hey boys. Mo jẹ́rìí ẹ. Ọmọ ọkọ tí mo sọ yẹn. Orí Sisi Elebolo kan. Sisi Elebolo. Orí Sisi Elebolo kan. Sisi Elebolo. Ẹ sáré wá wo Elebolo yìí o. Sisi Elebolo. Odò ní tìkẹ́tìkẹ́. Wàmọ́ tìpẹ́tìpẹ́. Níbo tí gbogbo wa nígbàgbọ́ pé Oǹdó ló ti ń ṣiṣẹ́ àṣé aṣẹ́wó ló wá ń ṣe bíbá ẹ̀. Kúdà Gbenga. Dédé ṣé ń wò mí yìí, mo ṣe ṣiṣẹ́ lóńdó, mo kàn ra ń gbàtà mi bíbá style ni. Ọlọ́run tó ń dùn láràárọ̀. Ó tiẹ̀ dàbẹ̀ ó dàbẹ̀ ṣe ẹ́ ń sìn sórí èmi àti senior brother ẹ lájọ wá gbé nǹkan mi náà kàn ní kí n sáré wá gbọ́n tán ni sórí màá wá lọ pé wá ń sìn wàá wá explain better fún bóyá o lè understand it better ṣé ẹ́ ń sìn. Ewa ẹjọ́ nítorí Aláṣẹ́wó onínàbìrè o. Sisi Elebolo. Ọ̀rẹ́ ni lẹ́rù kọrí sígbó. Sisi Elebolo. Bàbá ni wọ́n bá orí dá. Sisi Elebolo. Orí Sisi Elebolo kan. mo fún mi ìṣòwò sórí kìí ṣe pé mi ní sọ fẹ́ gbọ́n ẹ̀ kì í dẹ̀ ṣe pé torí pé ó fún mi lówó àmọ́ torí pé ó ti ṣèlérí fún mi kó ò ní ṣe mọ́. Ọlọ́run látẹ̀mí lọ́la ìbí ṣe wà mí ṣe mọ́ kò sì jáwọ́. Ọlọ́run aṣẹ́mọ́ rè. Ó ní ṣe mọ́. Ọlọ́run stop ẹ kò dáa kì í ṣe pé torí pé ó fún mi lówó ọmọ kan wípé kò dáa ni ọmọ olúwa yóò gbọ́dọ̀ máa ṣe. ṣé yẹn sìn mo ti promise mi. Ọlọ́run ẹ wá ìlú Gbenga mo mọ̀ yín dáadáa. Èyí tó pẹ́ àṣírí ẹ̀ láṣìírí ẹnu yín ò bọ̀ ẹlẹ́nu fókìfókì ni mo mọ̀ pé ẹ máa sọ. Mi tún ní ṣe mọ́. Ó mọ̀ tó ń ṣe ẹ́ àti ríra pẹ́ ló fà. Mo ti change. Wọ́n ti pa odindi èèyàn lójú mi rí tí mi ò sọ ń sìn. Mo ti change. Aláṣẹ́wó onínàbìrè o. Sisi Elebolo. Ọ̀rẹ́ ni lẹ́rù kọrí sígbó. Sisi Elebolo. Bàbá ni wọ́n bá orí dá. Sisi Elebolo. Orí Sisi Elebolo kan. Sisi Elebolo. Orí Sisi Elebolo kan. Sisi Elebolo. Orí Sisi Elebolo kan. Gbenga kí ló ṣe ẹ́ àbọ̀mọ̀ orí wọlé ní kó wà fún ẹni. Owó ojú wa lójú rí o. Aṣọ fún ẹ̀kú máa ń lọ. Ìwọ ń fìfì pé ajá tèmi àbí. Ẹni àbáta káfíńrà tupa ó lóun ẹni àjìtàn lọ́rùn. Tó bá wọn tí mo rí nílé yẹn ni ìwọ gan ẹkún ìwọ máa bú sí. Ṣé mi ṣe sọ̀rọ̀ kan níbi àyàkọ́ bí onígọ̀gọ̀? Ẹkún ìwọ máa bú sí. Kí ni tèmi kan ní? Àjọ ń ṣòwò kan náà ni mo ti bá fi ọkùn sẹ́kún. Ara ẹ gan ara ẹ ní só ti rùn. Nígbà tí máa lọ sìn tí mo máa dókè tí máa ní pé kí n gbọ́mọ wọlé kí n gbọ́n tí mo ní gbọ̀n ló di àbúrò ẹ̀ ni mo bá tó ń ṣe aṣẹ́wó lókè ìyẹn ló mímí sọ̀rùn kọ́ bí àkọ́bí onígangan gbà tí mo dé. Àbúrò mi báwo? Jọkẹ́ tó jábúrò mi obìnrin kò sí ń lu yín sìn. Ìdè lábúrò mi obìnrin lẹ́yìn ẹ̀ kábàṣà kó bí wọ́n lórí. Kò sí mi. Sórí mo yẹn sọ ẹ kó mọ̀ kó mo wọn tí mo sọ. Ṣé ìjẹ́pọ̀ ti rọ stout sínú ọtí fún abọ́ ti rọ nǹkan míì síbẹ̀ fún ẹ? Ọ̀rẹ́ tá à ń ṣe yóò tọ̀rọ̀ ọdún mélòó ọ̀rẹ́ tí ò ń ṣe ọ̀rọ̀ ọdún 10 ọdún 15 tá a ti ń babọ̀ Jọkẹ́ tí wọ́n pọ́n lé ọwọ́ tèmi ni ó dàgbà sí wo mọ̀lẹ́bí yín ó ti wéèsì. Ṣé tó bá jẹ́ òótọ́ kò bá ara bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá yẹ pé irọ́ náà ló ń pa ọ̀rọ̀ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun sọ fún mi sí pé Jọkẹ́ wà lókè òun ṣàṣàrò tì. Àná ọmọ wà lókè. Aláṣẹ́wó onínàbìrè o. Tinú. Báwo ni káàárọ̀ pẹ̀lẹ́? Mo rò pé ó ti rẹ́dì ni pé kí wọ́n sọ fún ẹ pé ká tètè mọ̀ lọ parí iṣẹ́ yẹn. Ní Ìbàdàn bíi lónìí by all means ká lè kọrí sẹ́kọ̀ọ́ ṣó ti yẹ. Mo ṣáà mọ̀ pé tító ìwé kì í sìn tá a ti kúrò lẹ́kọ̀ọ́. Ẹ̀rọ yẹn tí ká máa lọ. Ṣé jáde? Ó ga ọ́. Bàbá tó sì kàn mọ̀ ọkùnrin máa burú o ládùúrú nǹkan tí ìyàwó ọkùnrin yìí ṣe fún bàbá tó sì gbọ́mọge wá lábẹ́ ń bí
ó dáa ó burú. ṣé kò sí. mo rí ọkọ yín nìbàdàn pẹ̀lú obìnrin kan ọmọ náà dúdú ó lára báyìí ó ní ròmúròmú. ok secretary ni. secretary ni secretary ni obìnrin yẹn tó lọ́mọ ọkọ ẹ̀ tó wà mọ́ tó ń gbọ̀n sọ́tún tó ń gbọ̀n sósì secretary èmi ò ní gbarú ẹ̀ o. dádì tó sìn. bàbá wọn secretary lọ́mọ àwọn pẹ̀lú tinú. ṣe bó ṣe wà yẹn ayé wọn ti bàjẹ́ tó wá délé ni. ìyá tó sì jọ má yẹ ká yé wọn bàjẹ́ dákun mo fọlọ́run bẹ̀ jọjọjọ nítorí ọlọ́run má sọ pé mi ni mo sọ fún ẹ o jọ ọlọ́run ò ní bá tiẹ̀ jẹ́ ẹni bọ́ọ̀lù ọlọ́run ò ṣe wo jẹ́ ń tètè sáré wá máa lọ. ìyá ń tó jọ bá mi gbá ìsọ̀tà nù ilé. níná tètè máa lọ kò sí ná. ó dáa a máa ríra má bínú. ènìyàn aníṣẹ́ ìbàdàn ọ̀la ṣèkótó ọ̀sẹ̀ kọ́lá máa lò. ilé yìí ti bẹ̀rẹ̀ sí ń gbóná báyìí. mọ́mí ẹ kú lé mà. mọ́mí kí ló dé. kò ní dáa fún ẹ. tí mo fi ṣe kí ni mo bí ẹ tí mo fi ṣe ọ̀rọ̀ fún mi. sọ́ọ́rí ló lẹ́mi ò ṣe nínú lẹ́mi ò ṣe lẹ́tọ̀ ìgbà. tí wọ́n kọ́kọ́ mi láti kí ni mo sọ́ọ́rí mi ṣe sọ́ọ́rí mi ṣe wà yìí. tí bá wọn mi bẹ̀rẹ̀ pẹ̀lú yín sọ́ọ́rí ọ́fíìsì ẹ̀yẹ lásán gan. ilé ayé àkọ́kọ́ tún yẹ nínú ibùkún ìjọba. kí n lọ lọ́dẹ kí n lọ lọ́dẹ kí n lọ lọ́dẹ àgbàyà kí n lọ lọ́dẹ oníṣàkóṣe oníṣàkóṣe àgbàyà kí ni ṣé ìgbà tó wẹ̀ wọ́n mú jẹ lọ́wọ́ àwọn ẹlẹ́dẹ̀ẹ́ tó èèyàn mẹ́ta bá bọ́lọ̀ nílé. wọ́n mi tó sìn. ẹ lọ́kọ̀ fún wa ìtọ̀ sí ẹ̀wọ̀n kí ló dé. ìwọ àgbàyà oníṣàkóṣe aṣẹ́wó ẹ̀yà mọ́mí blessing ṣọ́yọ̀ wọ̀nyí. mísà ni ó ní sùúrù. kí ló dé. èmi náà ti dáhùn ẹ̀rù mi ni mo ti dáhùn dáhùn tó sì náà ti bẹ̀rẹ̀. bẹ̀rẹ̀ kí ni. ẹ ṣe tó bá ti láwọn ń lọ sí ẹni Ìbàdàn ọ̀la ṣèkótó aṣọ orí burúkú náà ṣe kiri aṣọ bẹ̀rẹ̀ wọn èmi náà ti bẹ̀rẹ̀ sí kó tèmi. ẹni sùúrù ìmọ̀ mi tó sìn. ṣé dádì tó sìn ló sọ fún yín páwọn fẹ́ sẹ́kítírì àwọn ni. òun á sọ bẹ́ẹ̀ fún mi kò tó bẹ́ẹ̀ ṣebí mọ́mí kẹ́ni tọ́lọ̀ máa bá fi re fún ni tọ́lọ̀ máa tún gbèsè ayé ẹ̀ ṣe. mọ́mí kẹ́mi. àwọn náà ni ṣé yẹ yín sí òun ló bọ̀ láti Ìbàdàn ó ní bóun ṣe rí wọn yẹn tó ń lọ́mọ́ra wọn ti kọ̀ lẹ́nu ọ̀nà òtẹ́ẹ̀lì àwọn méjèèjì ní olórí púpọ̀ ọmọ yẹn tó máa nílò tó máa fún lóúnjẹ àbí ilé tèmi ò gbá wèrè o. ìyá kẹ́mi wo lẹ ló sọ̀rọ̀ fún un. ta ló máa ṣe ìbí àkẹ́mi tó tajà tó ń gbélé kejì ni. táà ń rajà lọ́wọ́. àwọn ayé ìyá kẹ́mi ẹni sùn. ló wá sọ fún ẹ orí èmi àti sẹ́kítírì mi. dádì tó sìn ẹ̀yin náà fẹ́ máa ṣiṣẹ́ obìnrin ẹni sùn ẹ jókòó. ẹ ò bí ṣe wo ilé ìwé ìwé ọ̀pọ̀ 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 máa ń lu ẹ̀ pa máa ń lu ẹ̀ pa èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ilé tèmi ò gbọ́ mi àkókò ni. mọ́mí tó sìn mo màmá ṣàlàyé fún yín wípé sùúrù máa dà ìyá kẹ́mi ló wá sọ̀rọ̀ fún ẹ ló ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ìyá kẹ́mi ló wá sọ̀rọ̀ fún yín lẹ fẹ́ dalé ara yín rú yìí o ṣé bí ìyá kẹ́mi kan náà ló wá bẹ́mi náà jọ kan. ẹ tẹ̀lé mi ká lọ síbi kan máa bọ̀. ibo là ń lọ máa ṣàmọ́ bí tẹ fẹ́ mú mi lọ. ó dà kó máa blessing wọ́n ní kójú má rí bi. wọ́n ní gbogbo ara lóògùn ẹ̀. inú mi dùn ọkọ ẹ̀ ni mo rí ní hòtẹ́ẹ̀lì in fact mo ti rò pé bóyá ìwọ ni o ni mo yọ kẹ́lẹ́ ẹ ǹlẹ́ o màmá ọmọge ni mo rí o nígbà tí mo wò tí mo tẹjú mọ́ ló di pé kì í ṣe wò ni mo ṣe ní kó ya tẹ̀lé mi sìn kó má di pé mo sọ fún ẹ wá ní ẹ̀hẹ́n obìnrin yìí ó ti tún dé olófòófó kó wá fojú ara ẹ̀ rí tẹ̀lé mi. mọ́mí kẹ́mi kì í ṣọkọ mi lẹ rí. kì í ṣọkọ mi lẹ rí sẹ́ẹ̀. ọlọ́run ọba ń gbọ́ ọkọ ẹni mo rí sẹ́ẹ̀. bó tiẹ̀ dẹ̀ wáá jóun náà lẹ ti rí bójú òun lẹ rí pẹ̀lú obìnrin lóòótọ́ pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. ẹ jẹ́ kó máa ṣe tó bá wùn ún ṣebí níta lọ́hùn ni kò ṣáà lè gbóbìnrin wá ká mi mọ́lé ẹ wo ẹ jẹ́ kó máa ṣe tó bá wùn ṣé ti lọ́jà. a ní mo lọ́jà. àmọ́ ṣì ń jáde sí tó ti bá ń darí bọ̀ máa yà ń ṣọ́ọ̀fù ẹ ṣe. kò burú. jẹ́mi ti ṣe báyìí.
ẹ ti ṣe inú bí o. Tínú jọ ọkọ mi fọkọ jọ má bínú Ọlọ́run fi yà jẹ. Dáàdì tó sìn. Tèmi ọjọ́ ẹ̀ lè lá. Náà mo ti gbọ́. Ìwọ ṣìkọ ti bí yẹn náà, ṣìkọ yẹn náà. Má gbàgbé owó ti bí o. Dáàdì, mọ́mí. Ọkọ mi. Kújọ mẹ́ta, pẹ̀lẹ́. Bàbá àtọmọ. Pẹ̀lẹ́. Ojú tó rí ẹgbó. Láti jọ yìí. Ṣẹ́gun. O rábùrú ẹ̀. Ṣẹ́gun. Wọ́n kọ́ ni bàbá ẹ̀ ń bá wí ni. O rábùrú ẹ̀ ni. Kí ló ń ṣẹlẹ̀ ń jà ni? Àjọkẹ́. O rẹ́gbọ́n ẹ̀. Mọ́mì, inú ń bí mi. Báwo ni Jọkẹ́ ṣe máa láìjọ ọjọ́ ẹ̀? Kò kọ lẹ́tà, bẹ́ẹ̀ ni kò rányàn. Ó dẹ̀ dé ń sìn, ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní dìmọ́, ẹ bẹ̀rẹ̀ sí ní wà mọ́, orí náà bẹ̀rẹ̀ sí ní wú. Ọmọ ẹni ò lè burú títí ká fi fẹ́ kùn pàjẹ́. Ẹ má bínú. Ẹ̀yin náà mọ̀ pé mi ń ṣọmọ bẹ́ẹ̀, mi ì tí ì settle down ni. Ó dáa, jẹ́ ká padà sí èyí táwọn. Uncle Fẹ́mi, ṣé ẹ gbàgbé promise tẹ́ ṣe fún wa? Promise wo ni ẹ mà? Ṣé bí ẹ̀yin lẹ sọ pé ẹ máa ra mọ́tò fún mi? Ẹ̀rù dẹ̀ bà mí. Ẹ wò má lágbára àtọ́lọ́run láìpẹ́ láì jìnnà ẹ máa torí mọ́tò náà. Ó níbi tẹ́mi àti ẹ̀ ti bá ọ̀rọ̀ náà dé. Ǹjẹ́ ẹ lè gbàgbọ́ wípé iṣẹ́ aṣẹ́wó ni Jọkẹ́ ń ṣe ń sìn? Iṣẹ́ aṣẹ́wó? Aṣẹ́wó báwo? Aṣẹ́wó ni Jọkẹ́ ń ṣe ń sìn. Ó ń kọ́ ọkùnrin káàkiri àbí? Tó bá yẹ pé ń kọ́ ọkùnrin kiri ni nǹkan kékeré nìyẹn. Jọkẹ́ ti gba yàrá sí hòtẹ́ẹ̀lì. Ìṣe lọmọlọmọ ń pa owó jẹ́jẹ́jẹ́jẹ́. Full time ló ń ṣe ń sìn. Nọ́bì. Bẹ́ẹ̀ ni, elébòlò. Àbúrò yín ṣe ń sìn. Ọ̀rẹ́ mi kan, ẹ ṣáà mọ̀ Gbenga. Èmi Gbenga àti Rótìmí la wà lótẹ́ẹ̀lì ọjọ́ yẹn. Gbenga bá fi wálẹ̀, ó gòkè lọ. Gbà tó máa padà dé ló sọ fún mi pé àbúrò mi ni òun wọlé tì. Pé pàápàá ó bẹ̀ wọ́n pé kò má sọ fún mi ni. Bòun náà sọ fún mi sàlùfẹ́ sọmọ lọ́jọ́ yẹn wípé ó wà lókè òun ṣaṣẹ́wó. Ṣé o ti rí ẹ̀yin ọmọ yìí gan-an pàápàá? Ó dàbí pé ìranù jọba nínú ẹ̀jẹ̀ yín. Dúró náà Ṣẹ́gun. Ṣé ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ náà ilé aṣẹ́wó lẹ́yìn náà ná ni? Ó ti o àǹtí ó ti wọ́n lọ ṣe send off fẹ́mi ni. Send off fún ẹ ní ilé aṣẹ́wó? Irọ́ bẹ́ẹ̀ kọ́ báyẹn làwa wà. Gbenga gan ti ń ṣẹ̀mí báyìí lọ́wọ́lọ́wọ́. Jọ bá rẹ̀ dásán jàre. Ìwọ ọkùnrin, ṣé kò sí pé kọ́ mi wà rẹ̀ fi mi àti ẹ̀? Tó jẹ́ pé ohun èmi àti ẹ̀ ṣáà ní lójoojúmọ́. Táago kò bá ìlú, aago méjìlá bá ìlú wọ́n wọlé tiẹ̀. Aago ńláńlá ṣáà ló máa wọlé, ó ti fi tàwọn bàbá bílẹ̀sì ṣàríkọ́gbọ́n ni. Kọ́kùnrin tiẹ̀ wá wò pé òun lọ ṣe fàájì tó bọ́ sí bí àpalọ̀. Ilé kejì.